mo lérò pé kọ̀mpútà tàdé sí ojú everybody ti là tán pátápátá àtọyún olú àtọmọwọ́ ojú everybody ti là iye everybody ti ṣí yàtọ̀ sáwọn Boko Haram àwọn àbúrò Gumi tó wà nílẹ̀ Yorùbá àwọn nìkan ló kù báyìí sí iye táwọn yóò dẹ̀ lè ṣí nítorí pé kí ni cliffotọ́jì ni wọ́n apààyàn ni wọ́n ìyẹn àwọn olójú burúkú mùsùlùmí àwọn ẹlẹ́bọ àfà àwọn gbèrè àfà àwọn aṣèrè àfà àwọn apààyàn àfà. Ẹ wo bí Nàìjíríà ṣe kan gógógó àbí Nàìjíríà kan ṣé Nàìjíríà dùn ẹ jọ mo fẹ́ rí comment ẹ má sọ mi di rédíò àsọ̀rọ̀ gbèsè o comment yín òun lẹ fi ń dá mi lóhùn kájọ máa communicate nítorí ọ̀rọ̀ tó wà lẹ́sìn ó ti di ṣàtayọ̀yọ̀ ó ti di tonílé ó ti di tàlejò eléyìí ò ṣọ̀rọ̀ Yorùbá nation kì í ṣọ̀rọ̀ Odùduwà nation ní ìkóbi tàtàdé kì í ṣe yẹn. Ṣé Nàìjíríà ń dùn ṣọ́bù yes ṣé Nàìjíríà lóyin ṣó ládùn lásìkò tẹ wáyé tó bá ní oyin tó ládùn ẹ bá kọ sí comment section ṣùgbọ́n ó bá tún wá nílò ẹ tún bá mi kọ sí comment section. Nàìjíríà ti padà dógíkodò Nàìjíríà ti padà sọnù Nàìjíríà ti padà wọ́n one chance wọ́n bọ́ sínú ìgbèkùn. Ẹ wo àtìgbà tí a ti ń dábọ̀ ọ̀rọ̀ yìí ẹ wo àtìgbà tá ti ń fọ gẹ́gẹ́ ẹnu ẹ wo àtìgbà tá ti gé sálára tá ti gé sájẹ̀wò tá ti sọ fún gbogbo èèyàn wípé ẹ jẹ́ ẹ má sùn o nítorí ẹnìkan nítorí ọ̀la o ọjọ́ ọ̀la Nàìjíríà ò lè sùn wọn ọjọ́ ọ̀la Nàìjíríà máa korò ju ìwọ lọ abọ́ tá à ń dá nígbà yẹn náà òun lédè lẹ́yìn o nígbà tá à ń ké lóhùn rárá àwọn àáfà wọ̀nyí àwọn mùsùlùmí wọ́n jáde lógúnlógún wọ́n jáde lọ́gbọ̀lọ́gbọ̀ wọ́n takò wa wọ́n ní ṣe la fẹ́ kó wọn lọ sí orílẹ̀-èdè ẹlẹ́bọ tó bá tẹ̀ wá pé gbogbo èèyàn lẹ́lẹ́bọ èyí tẹ́ mọ́ lédìkè tẹ́ wo programu mi ṣé ẹlẹ́bọ ni mí ṣé ẹlẹ́bọ ni mí gbogbo ìgbà ni mo máa ń sọ fún àwọn ènìyàn wípé ẹ wo ìrìn àjò Yorùbá nation tí a pariwo mùsùlùmí tó ṣe kíni tó jẹ́ wípé èèyàn lè fi wo ọlá tí wọ́n tọrọ nínú ẹ̀sìn Islam ó wà láàrin àwọn tá a pariwo bákan náà kírísítẹ́nì tí ènìyàn lè fi ọlá ìtọrọ nínú ẹ̀sìn ìgbàgbọ́ ó wà nínú àwọn tá a pariwo bákan náà sì ló ní ṣẹ̀ṣe ó wà nínú àwọn tá a pariwo Yorùbá nation. ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sórí ìkànnì níbi tá a ti máa ń fún yín ní ìròyìn lọ́lọ́kan òjọ̀kan nípa nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lórílẹ̀‐èdè àgbáyé káàkiri ẹ wò èyí tí mo mú wá fún yín lè ní ó tún gbẹnu tán bẹ́ẹ̀ ṣe wá ń bá mi wò ẹ máa bá mi like ẹ máa bá mi share kẹ́ ẹ máa comment ẹ̀yin tí ẹ tí subscribe ó yá ẹ jọ̀ọ́ bá mi tẹ subscribe button yẹn ọ̀fẹ́ ni kò ná yín lówó kò ná yín ní extra data ọwọ́ tẹ wá fi ń like tẹ fi ń share tẹ fi ń comment tẹ fi ń subscribe ẹ̀ ní fi gbọ́ mo sì lágbára Ọlọ́run. Wọ́n ní ẹ má gbà ó wọ́n fẹ́ kó wọn lọ ṣe ẹbọ ni ṣe lè di kéèjì ẹlẹ́bọ gbogbo ìgbà ni mo máa ń sọ background mi lórí ètò yìí ìdílé bàbá mi eléṣù ni wọ́n bẹ̀ bàbá mi ò bá wọn bọ èṣù ìdílé ìyá mi oníṣàngó ni wọ́n ìyá mi ò bá wọn bọ ṣàngó bákan náà èmi ọmọ wọn mi ò bá wọn bọ. Mo rántí ní 2021 tí mo lọ sí Ìbàdàn nínú olóyè májàsọ́lá tí bá sọ fún yín wípé ìgbà àkọ́kọ́ tí mo máa dé Ìbàdàn sùn láyé mi nìyẹn látọdún gbọ́gbọ́n tá ti bí mi sáyé mo dẹ̀ jí ọmọ Ìbàdàn mo kí arẹ́ ìyá bàbá mi lọ́mọ èṣù àwẹ̀lé àwọn ló ń bọ èṣù kan tí ọ̀pẹ méjì nílùú Ìbàdàn yẹn mo jẹ́ ọmọ Ìbàdàn mi ò mọ Ìbàdàn débi tí mo máa bá wọn lọ máa bọ èṣù ìjọ tí mo wà ní Ìbàdàn bóyá ìjọ kẹta tí mo dé Ìbàdàn tí mo pe bàbá mi pé dáàdì mo máa wà nílùú Ìbàdàn láti ibi ìjọ mélòó kan ẹ jọ̀ọ́ ẹ fún mi ní àdírẹ́sì ilé wa kí Démọ́lá Omíyalé kó lè gbé mi débẹ̀ bàbá mi bí mi ní pé kí ló lọ mú bẹ̀ wọn ò fún mi di èyí eléyìí ẹ lè wo sòsò sí kẹ́kọ́ bílíọ̀sì sílẹ̀ kẹ́ ló yá lè dike Ìbàdàn làwà yìí lọ́wọ́ ságbolé yìí lọ́wọ́ sí ọ̀nà tó tiẹ̀ máa gbà débẹ̀ ìmọ̀ yorí ni mò ń sọ èyí nítorí ẹ̀yin mùsùlùmí tí wọ́n fi ẹ̀sìn brainwash tí wọ́n kọ̀ fí òsì yín wípé orílẹ̀-èdè ẹlẹ́bọ là ń kó yín lọ. Ṣé tí mo bá jẹ́ ẹlẹ́bọ bó ṣe wòye èṣù ilé bàbá mi tó bí wọ́n ṣe wòye bó ní agbára tó ẹ jọ ṣé mi ò ní débẹ̀ lọ́ọ́ máa bọ́ bàbá mi ní etí ẹ mélòó o ò gbọ́dọ̀ débẹ̀ mo ní kí ló dé mo bẹ̀rẹ̀ sí ní ta wáìnì fún bàbá mi màá níbẹ̀ o káwọn èèyàn máa pè mí lọ́mọ àlè Ìbàdàn mo ń lọ ilé mo ti lẹ́ tó fẹ́ gbé mi débẹ̀ Démọ́lá Omíyalé ti pìpì ẹ̀ wọ́n ṣe máa gbé mi lọ síbẹ̀ pẹ̀lú àwọn ọmọ tó kọ́ fọ́ yìí bàbá wàhálà bàbá mi ní ò gbọ́dọ̀ débẹ̀ mo ní wáì ó dá tí ìbálòlé bàbá yẹn jẹ́ délé yàrá ìwọ́n ní agbolé èṣù irọ́ o ti wà nù Kristi ò gbọ́dọ̀ débẹ̀ mi ò débẹ̀. Sẹ́ńtì ìyá tó bí mi náà ìyẹn náà rí jẹ́ ti kí n má dàgbolé wọn kí n má bàa bọ Ṣàngó tí àwọn kan wá bẹ wọ́n ṣe yín pẹ̀lú ẹ̀sìn apànìyàn ẹ̀sìn ìsìlámù apànìyàn tó gbé dání tí wọ́n jẹ́ kẹtàpá sí àlàáfíà ìran yín tàfi wá débi tadé lọ́jọ́ ti tòní nítorí gbà tá à ń pariwo Yorùbá nation lójú méjèèjì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí apààyàn yìí àwọn àbúrò Gumi wọ̀nyí tí wọn ò bá tákù wá ni ó ṣeé ṣe ká rí support ju ìwọ̀nba àwa tá pariwo nígbà yẹn lọ kí ìrìn àjò yẹn kó tún ní agbára ká bọ́ nígbà yẹn ṣùgbọ́n wọ́n brainwash ètò nìyẹn ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ wọ́n brainwash àwọn ènìyàn wọ́n ní agbolé òòṣà ni wọ́n kó wọn lọ wọn ò ní jẹ́ kó sí Ọlọ́run mọ́ wọn ò ní jẹ́ kó sí Allah mọ́ tó bá ti lè ṣe Yorùbá nation nítorí wípé kí ọkàn gbogbo ọmọ Yorùbá lè balẹ̀ wọ́n tún change flagi Odùduwà nation àsíá tó wà bẹ́ẹ̀ wọ́n tún pààrọ̀ ẹ̀ nígbà tí wọ́n ní orí olókun orí ẹlẹ́bọ ni ẹ wá wo lọ́jọ́ tòní ẹ̀sìn mùsùlùmí tí wọ́n pè lẹ́sìn àlàáfíà òun gangan lẹ̀sìn apààyàn ní ìlú Nàìjíríà lẹ́ni tó jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kan gbogbo tí bá parọ́ ẹ̀jọ́
educative show ni mo wá ṣe mi wá búyàn kákọ̀jọ sàsọyé kájọ create awareness ni. ẹ̀sìn mùsùlùmí tó gbẹ̀lẹ́ sí àlàáfíà tí èmi ìgbọ́ bá wọn polongo wípé ẹ̀sìn àlàáfíà ni gbogbo ẹ̀sìn tí Elédùmarè tó fún wa ní ilẹ̀ káàró òjìrì both the Christian both ìṣẹ̀ṣe both mùsùlùmí ẹ̀sìn àlàáfíà ni. ẹ̀sìn mùsùlùmí yẹn ló wá di ògbóǹtarìgì ẹ̀sìn apànìyàn lọ́jọ́ tòní. ẹ̀sìn yẹn gbogbo ló wá tó wá sínú ìgbèkùn ìbànújẹ́ ní ìlú Nàìjíríà lọ́jọ́ tòní. ẹ̀sìn yẹn ló wá kó ìlà yìí lọ bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú Nàìjíríà lọ́jọ́ ti tòní. ẹ wo gbogbo àwọn Boko Haram tó pa àwọn ènìyàn lọ́jọ́ tòní ṣé orúkọ Kristi ni wọ́n fi pa wá ni. àwọn Boko Haram yìí pa mùsùlùmí tí wọ́n máa ń pè wọ́n ní ọmọ ìyá àwọn nínú ẹ̀sìn, tí wọ́n máa ń sọ wípé àwọn ọmọ ìyá àwọn ọmọ bàbá àwọn nínú ẹ̀sìn Islam. That same ẹ̀sìn Islam ni wọ́n fi pa ọmọ ìyá ọmọ bàbá wọn. That same ẹ̀sìn Islam ló fi pa ọmọ orogún wọn which is Christian. That same ẹ̀sìn Islam ni wọ́n fi pa oníṣẹ̀ṣe ọmọ orogún which is oníṣẹ̀ṣe. Gbogbo àwọn tí wọ́n kó wá sínú wàhálà àtàwà nínú Nàìjíríà lẹ́nìí tó fi di ohun tí ọmọ ọdún kan àbọ̀ tó ti wà nínú gbó fún odidi ọ̀sẹ̀ mẹ́ta ẹ̀sìn Ìsìlámù náà ni. ẹ wo Ìdí tí wọ́n lọ kí fún Iléyá mi ò mọ̀ bóyá ti rí píṣọ̀ bí àwọn Boko Haram ṣe kéyìdì. tí ẹ bá rí wọn níbi tó ti kéyìdì ẹ̀sìn Ìsìlámù máa wù yín ẹ ní mọ̀ pé ẹ̀sìn apààyàn ni wọ́n sìn. ẹ lọ wo òbítíbitì pictures wọn níbi tí wọ́n ti kí Ìdí. àwọn tí wọn ò pààyàn gan tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Ànábì tòótọ́ tí wọ́n jẹ́ Ìsìlámù gidi wọn ò túyáyá wọn ò pọ̀ tó yẹ ní orí fídì tí wọ́n ti lọ kéyìdì. ní àwọn àpànìyàn yìí all in the name of Allah. àsìkò tí a wà yìí ẹ̀yin olórí burúkú àfà tí a wà ní Nàìjíríà ó yẹ kójú kó tì yín, kò yẹ kí a ṣe wèrè yín kó bọ́ síta wá máa tako ẹ̀sìn kankan mọ́ débi tẹ́ máa tako Sunday Igboho àbí tako OPC. ẹ̀yin èèyàn mo ní fídíò tí mo fẹ́ play bí báyìí fún wa látẹnu àwọn àfà àpàyàn tó wà ní Nàìjíríà yìí. lásìkò tá a wà yìí ó yẹ kí ojú kó ti gbogbo Islam àti president yín because president of Nigeria is also a Muslim. ó yẹ kí ojú máa ti president yín gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí nínú Nàìjíríà either you are in Nigeria or you are outside the country ó yẹ kí ojú máa tì yín láti proof wípé mùsùlùmí ni yín. ó yẹ kí ojú máa tì yín kí ara máa kọ́ yín nítorí pé kí ni orúkọ aláàtẹ̀lẹ́ gbójúlé kò wú òòyàn sọmọ kò gbayọ̀lá mi ò sọ́rí láti sọ ẹ bá mi hashtag àwọn àfa ńláńlá bẹ̀rẹ̀ láti orí àfa akéwù gbàgbọ́ ẹ hashtag alájà Kaola ẹ hashtag gbogbo àwọn mùsùlùmí ẹ hashtag wọn fún mi. wọ́n ní tí ọmọ ìyá méjì bá wọlé tó bá rẹ́rìn jáde wọ́n tọ́ra wọn ni ṣùgbọ́n tó bá kọ ojú jáde tájọ́ ojúmọ́ wa tájọ́ gbéra wa ṣẹ́gbẹ̀ tájọ́ kọ fúnra wa back to back òtítọ́ ọ̀rọ̀ lábára wa sọ àsìkò òtítọ́ ọ̀rọ̀ títọ́. fún wípé èyí mùsùlùmí tiẹ̀ tún ṣì kọ̀ ẹ tún ṣe ìbọ̀ta wọ́n tako àwọn tó fẹ́ gba ìran Yorùbá olórí burúkú nìyí ẹ̀sìn èpèlẹ̀ sí yín. mùsùlùmí ló kọ́ mi jáde mùsùlùmí ló pa ẹran súnmọ́ mi. mo máa ń sọ kíní kan fún ẹ̀yin èèyàn wípé ṣẹ́yẹ Elédùmarè tó gbé ẹ̀sìn Islam àti ẹ̀sìn Kírísítẹ́nì wá fún wa ó yé Elédùmarè àwa ní òye. mo ṣe program kan ní 3 days ago mo kàn ṣe sórí kíní mi ò ṣe live ó wà lórí YouTube. mo ní tó bá dé wípé mo ní agbára yé which is agbára ìṣẹ̀ṣe màá ti pa gbogbo Nigerian politicians tán. mo ṣẹ̀ṣẹ̀ wá jókòó fún ara mi mo ṣe wàásù fún ara mi mo ṣẹ̀ṣẹ̀ wá understand ọ̀rọ̀ tí mo máa ń sọ yẹn ju bí mo ṣe sọ nígbà yẹn lọ mo ṣẹ̀ṣẹ̀ wá go deep nínú ìgbàgbọ́ yẹn sìn. mo máa ń sọ nígbà yẹn wípé ẹ̀yin mùsùlùmí tẹ̀ kọ́ dẹ́mu ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ̀ kọ́ dẹ́mu Christian and Muslim ó yẹ Ọlọ́run tó kó wa papọ̀ same tí ẹ̀yin mùsùlùmí tẹ̀ kọ́ dẹ́mu Christian àti oníṣẹ̀ṣe ó yẹ Ọlọ́run tó kó wa papọ̀. irú èmi yìí sì tó bá jẹ́ pé ọ̀nà ìṣẹ̀ṣe ni mo wà ní màá ní òkú èèyàn lọ́rùn tó máa pọ̀ gbangba live show ni mo ti sọ yìí mo ti sọ lórí recording video tí mo gbé sí YouTube mo tún wá sọ ní gbangba ojú táyé how many page ni mo ti ṣe program 6 page ni wọ́n ti ń wò mí ọ̀nà 6 ni wọ́n ti ń wò mí báyìí mo ń sọ báyìí kí gbogbo ayé máa gbọ́ tí ì bá jẹ́ oníṣẹ̀ṣe tí mo ní agbára ìṣẹ̀ṣe lọ́wọ́ ẹ̀jẹ̀ máa pọ̀ lọ́wọ́ mi gan òkú máa pọ̀ gan lọ́rùn mi kò wá sí àwọn tí mo máa gbapá o bí kò ṣe àwọn Nigeria politicians máa kọ́ máa bá rí fi ẹ̀jẹ̀ wọn ṣe ara gẹ́gẹ́ mi ò ní wá máa pariwo máa ranjú lórí social media máa kọ̀ jòkó sí kọ̀wé yàrá báyìí olóṣèlú tí bá ti gbọ́rò yẹn láì da ẹ̀dá ìtókù dá mi máa wọlé bá lálejò lóru máa mu ẹ̀jẹ̀ confirm ni mo sọ fún yẹn ṣùgbọ́n kí n má ba yàyàkúyà kí n má ba ṣe ẹsẹ̀ gbé kí n má ba sọ pé mo fẹ́ ṣe ìdájọ́ ènìyàn ní owó ara mi ó pẹ̀lú ohun tí Ọlọ́run ṣe fún mi ní Kristi tí mo ṣe ní Bíbélì tí mo ṣe tán ọ̀nà ìgbàgbọ́ tó bá jẹ́ pé Ọlọ́run ò gbé mùsùlùmí wá ni àìmọye àwọn ẹlòmíràn tó máa yàyàkúyà sínú ayé ara wọn ni wọ́n àwọn mùsùlùmí tẹ́ bá rí tó máa lọ àwọn oníṣẹ̀ṣe tó lọ́mọ náà wọ́n tún ṣe mùsùlùmí tó jẹ́ pé ìkà ni wọ́n ṣe irú ẹ̀mí náà sì tán lọ́wọ́ bá gbé Kristi wá máa yàyàkúyà sínú ìṣẹ̀ṣe mo ti máa fi kíní ṣe wàásù lórí program tipẹ́tipẹ́ wípé ó yí Ọlọ́run tó fi jẹ́ kí kíní kó wáyé ìṣẹ̀ṣe ló fi ṣẹ̀dá wa nílẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe lọ́lọ́run fi dábò wa ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n kí àwa kan bàbá yakọ̀ dá sínú ìṣẹ̀ṣe ló ṣe tètè gbé Bíbélì wá fún wa àti Quran tí ò bá gbé Bíbélì àti Quran wá ni irú ẹ̀mí tí mo gbàgbọ́ nínú Bíbélì sí tí Ọlọ́run mi jẹ́ onísùúrù máa ti yàyàkuyà sínú ìṣẹ̀ṣe máa kọ́ máa pààyàn ṣeré ni máa kọ́ máa pààyàn máa ṣèdájọ́ ọwọ́ fún ara mi ṣeré ni pẹ̀lú tó ṣẹlẹ̀ sí àwọn èèyàn pẹ̀lú bó ṣe ń dùn mí
tó ń sọ mí dá láàárẹ̀ sí kọ̀rọ̀ yàrá máa máa jà fún àwọn èèyàn máa máa pààyàn ṣeré. Mo ṣẹ̀ṣẹ̀ wá understand dáadáa ìdí tí Kristi ṣe wá fún wa. Ṣùgbọ́n àwọn mùsùlùmí abaniláyé wọn ò ní àròjinlẹ̀. Irú àwọn Boko Haram yìí tó bá jẹ́ wípé kò sí ẹ̀sìn Ìsìlámù ni ó máa ṣe ju bí wọ́n ṣe ṣe yìí lọ tí wọ́n bá ní agbára ìṣẹ̀ṣe. Ṣebí fúnra wọn ló wọlé lọ́pàá àwọn èèyàn ó máa rán oògùn sí wọn lọ́ máa fi kó wọn lọ́ máa fi pa wọn ni. Ẹ̀yin mùsùlùmí wá yẹ kí ojú kó tì yín. Mi ní ká má kọ́mẹ́ntì kẹ́ má bú mi o torí mo mọ̀ wípé mo máa gbàlejò àwọn olórí burúkú mùsùlùmí lórí platform ilé ni. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé energy ló máa ń jẹ́ fèmí tẹ́ bá ti gbórí burúkú yín wá sí comment section mi. Lákọ̀ọ́ ni mo máa wà bíbọ̀ mi ò fọ́ kọ́mẹ́ntì òun mò fún mi ju wípé ó máa fún mi ní energy. Ó máa ń jẹ́ kí n tún lè sọ̀rọ̀ dáadáa rẹ̀ torí olórí burúkú ní ẹ̀ ní àròjinlẹ̀. Nigeria of today not even only Nigeria ẹ lọ sí gbogbo African country tí Boko Haram ti pa wọ́n orúkọ Allah ni wọ́n fi pa wọ́n níbẹ̀. Tí bá pa wọ́n èyí tẹ́lẹ̀ lákàyè bá mi kọ́ sí comment section. Gbogbo African country tí wọ́n ti pààyàn táwọn Boko Haram ti yọ wọ́n lẹ́nu wọn ò fi ògbólàkà yóò ṣùgbọ́n lẹ̀ pa wọ́n o wọn ò fi Jésù Kristi ọmọ Ọlọ́run wọn ò forúkọ ẹ̀ pa wọ́n o orúkọ Allah ẹ gbàgbọ́ láyìnlá wọ́n ṣe pa wọ́n láyìnlá wọ́n gba ẹ̀mí àwọn èèyàn lọ ni àwọn tí wọn ò ṣẹ̀ wọ́n tí wọn ò rò wọ́n ṣé kò wá tó kójú kó wá tiẹ̀ ní kí ayẹyẹ mùsùlùmí gidi ó yẹ kí ojú tì yìí kí làákàyè yìí kó ṣí. Kùránì yìí tẹ̀ gbé tẹ̀ ká kò gbá yọlá kò gbá ọmọ wọ́lá kò gbá oyè olólà ó pààyàn ni ó yẹ kójú kó tì yìí kò yẹ kẹ́ tó wá bọ́ síta tẹ bá tiẹ̀ ṣe fi àlá yìí proud yes kẹ kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀ but wípé wá bọ́ síta ẹ wá tako àwọn tó wá dìde bóyá níbi tí ọ̀rọ̀ dé dúró yìí mo rẹ́dí àti jà fún ìran mi mo rẹ́dí àti dáàbò bo ìran mi ẹ tún wá ní bọ́ọ̀tẹ́ bọ́ta wá ṣèyẹ dájúdájú Boko Haram kọ́nà nìyí àlá ojú ayé lẹ̀ ṣe olórí burúkú nìyí olórí burúkú nìyí. Ohun tí ẹ̀yin mùsùlùmí ṣe tàbí tí àkásọ pé àwọn Boko Haram mùsùlùmí wọ̀nyí tí wọ́n ń ṣe fún wa ní ilẹ̀ Yorùbá ṣé ó pe èèyàn wá sínú ẹ̀sìn Ìsìlámù yìí lẹ́yìn òpònú amukú mẹ́kọ̀ọ́ àfáwọ̀ yìí. Ohun tí Boko Haram ṣe ṣé ó jẹ́ ìlú ọkọ̀ wá sínú ẹ̀sìn Ìsìlámù. Ohun tí Boko Haram ṣe fún àwọn èèyàn ṣó pe àwọn èèyàn sí ọ̀nà ìgbàgbọ́ ẹ̀sìn Ìsìlámù. Nígbà tí o bá máa ní bí wọ́n ṣe pa àwọn èèyàn wàá gbọ́ Allahu Akbar Allahu Akbar Allahu Akbar is not a poison. Àtẹ̀bí ẹni wẹ̀dẹ̀ bá ti gbọ́ Allahu Akbar ìsìn ọ̀fẹ́ báyọ̀ bẹ́ẹ̀ Boko Haram fẹ́ pààyàn ni. Ẹni wẹ̀dẹ̀ bá ti gbọ́ iná ní láì wálé lọ́nà láì lọ́wọ́ òkè wọ́n fẹ́ fi pa àwọn èèyàn ni Boko Haram mú àwọn èèyàn ṣe ikú nìyẹn. Ojú òde tí èyí sọ́kọ́ la fà tẹ̀wà nínú Nàìjíríà olórí burúkú gbogbo yín pátápátá mo wá togotogo tìjàtìjà fún yín ni wípé àtẹ̀lé ní olórí burúkú àfa kan tó lè bọ́ta wá máa tákù Sunday Igboho mo wá togotogo tìjà fún yín ni. Olórí burúkú yín ẹ̀rí ẹ̀yà kọ̀ọ̀kan nínú Quran kẹ́ fi wá solution sí ìpànìyàn tó lọ nínú Nàìjíríà. Àyàwó lẹ fẹ́ lò nígbà tó jẹ́ pé gbogbo àyà tó ń kà nínú Quran ó ti dá àyà apààyàn. Ka Quran tó Boko Haram olórí burúkú yín kẹ́ ka Quran ọmọ tó bá ga fún kẹ́ fà wálẹ̀ kẹ́ fi dúnyàwó níyàwó kẹ́ fi gba dúkìá onídúkìá kẹ́ fi gba kádàrà oníkádàrà. Ohun tẹ́ mọ̀ nínú Quran nìyẹn mọ̀ nǹkan kan nínú Quran tó wúlò. Àwọn Boko Haram tó wá ka Quran jù yín lọ àwọn ọmọ ogun tó pin sí tó ti bẹ̀rẹ̀ àwọn náà wà ló fi payọ̀ níbi tí ẹ̀yin mùsùlùmí ìyá gbèrèdé ms bàbá gbé yín síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ó tún gbogbo àṣírí yín Quran tẹ́ gbé dání kì í ṣe Quran ìgbàlà Quran òkùnkùn ni ìpànìyàn ló wà nínú Quran yẹn ní bó ṣe ń tún Quran yín fún mi níbi tí wọ́n ti wàásù ìyè nínú Quran yín lẹ́yìn wèrè tẹ́ jáde wá bá Sunday Igboho fún mi ní àyà tó wàásù ìyè rere mo ò ní kẹ́yìn muslim má bù mí sẹ́mi tó wà lé fún yín sẹ́ ẹ ṣí eré ni mọ̀ bẹ́ẹ̀ dín jà mí ni thanks for the gift kọ́mẹ̀tì bú mi kò ní dá fún yín kò ní dá fáwọn afá yín kò ní sunwọ̀n fún yín kò ní sunwọ̀n fún Kùránì orí burúkú tẹ́ ẹgbẹ́ tẹ́ fi pa àwọn èèyàn kiri. Nigeria of today wá kún fún ìbànújẹ́ all in the name of Allah not in the name of Awomila not in the name of Jesus Christ all in the name of Allah. Allah wá ti di assassin sínú Nigeria tó ń pa àwọn èèyàn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó ń pa àwọn èèyàn tó kó wọn wọnú gbọ́nà. Allah wá ti di nǹkan tó fi ń pa àwọn èèyàn kiri and you people are not ashamed of yourself to come outside and prove to the whole world that you are afa. Olórí burúkú nìyí àtẹ̀yàtàwọn ní kọ́mẹ́ntẹ́tọ̀ ìsọnù àwọn òpònú táwọn ò ní làákàyè tó jẹ́ wípé ogun mùsùlùmí yín ogun Allah yín ló máa padà jàyé mọ̀ yẹ mùsùlùmí tó parí pẹ̀lú orúkọ Allah náà ni. Wá sọ fún mi ẹ̀yin tẹ́ ìsákù tí kọ́mẹ́ntì orí gbogbo báwo lógun Allah ò ṣe ní jà ẹ̀yin fúnra yín náà. Mọ̀ yẹ mùsùlùmí ẹgbẹ́ yín tí Boko Haram ti fi ogun Allah tó ti fi jà. Má yọ̀ láyọ̀ jù ó máa kàn yín ogun Allah tó gbé gidi tó fi pa kúkú tó fi pa gúgù tó fi gidi dábò láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ó máa kàn yín. Ìmáàmù Ìlọrin ṣé ìmáàmù ẹbí ìlú Ìlọrin ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ sí mọ̀ yẹ èèyàn tó pa ní ọ̀dọ̀ ìmáàmù ìlú Ìlọrin ìyàwó ìmáàmù gbogbo ìyàwó tó bá nínú pálásì ìmáàmù Ìlọrin mẹ́lò olúwa wí ó wà lọ́dọ̀ Boko Haram báyìí. Ọlá wípé a fi yín ṣe yẹ̀yẹ́ lólórí burúkú yín ṣe dáwọ́bò tẹ sọ́ di iṣẹ́ olú ẹ̀kọ́ àbúbọ̀rẹ̀ eégún tẹ ìjà gbogbo lábẹ́lẹ̀ wò bí bẹ́ẹ̀ ṣe sunkún lábẹ́lẹ̀ wò báwa kò bá gbọ́ ni. Àwọn wo ló lọ ká ẹ̀mí àlú Ìlọrin mọ́lé àwọn wo ló dáná sun dúkìá ẹ̀mí àlú Ìlọrin fídíò ṣáà ti wà lórí social media àbílẹ̀ dígẹ̀ tún fi yẹn pagọ́dẹ̀ yóò nílà káyọ̀ onímọ̀ ṣé ti rí fídíò yẹn bẹ́ẹ̀ rí kí n bá yín gbé wá fídíò wà social media fídíò ilé ẹ̀mí ìlú Ìlọrin ẹjọ́ sóní ṣẹ̀ṣẹ̀ ló lọ sunlé ẹ̀ ṣé kírísítẹ́nì ló lọ sunlé ẹ̀ ṣé kírísítẹ́nì ló kó àwọn ìyàwó ẹ̀mí ló kó wọnú gbó lọ wọn á dó ṣégè síyàwó ẹ̀mí lára
ẹ̀mí àtúntì darúgbó àtòkó gbogbo bá yá dàbí ìgbà tó ju gbogbo lọ sí kọ̀ọ̀gá ni. Orúkọ àwọn tí wọ́n lọ káńdé àlù lọrin mọ́lé orúkọ wo ni wọ́n lò kọ́ lọ fi ka mọ́lé kọ́ lọ fi dáná sun gbogbo dúkìá kì í ṣe orúkọ Allah ni. So ẹni wèrè tẹ́ comment all in the name of lady is telling you people the truth and the truth is bitter létí yé nínú ọkàn yín òtítọ́ kò rojú wọn lọ nínú ayé yín ogun Allah máa jà ní ajàwẹ̀bí yín bó ṣe ti ń ja àwọn kan nínú ìsìlámù tó ja emir of ìlú Ìlọrin wàláhì kò ní stop síbẹ̀ ó máa jà yín àfi tí iye bá ṣí tẹ́ bá mọ̀ nǹkan tẹ́ ẹ̀ ṣe. This is the right time for the whole Muslim all over the world to come to their senses. This is the right time for the Muslims in Nigeria to come to their senses and stop fighting each other. The only thing people can do ni kẹ́ wá sórí social media kẹ́ wá láwọn kan sófin àwọn kan kíní kan kẹ́ wá máa gbéra yín ṣépè kẹ́ máa gbá ṣe ayé ara yín síta láì dẹ̀ mọ̀ pé Ọlọ́run fún ààrẹ ti fi yín ṣe ẹ̀sìn wọ́n bá sọ wípé ẹ̀sìn wo lọ́lọ́run fi ṣe ẹ̀sìn tó fi ṣe ẹlẹ́yà jù nínú Nàìjíríà ẹ̀sìn Ìsìlámù ni apàyọ̀ ẹ̀sìn apàyọ̀. Ẹ mọ̀ mi dáadáa bẹ́ẹ̀ I don't condemn any religion but I think this is the right time for me to come outside and say the truth so that I will be free. Say so that you guys want to continue to fight Sunday Igboho. I will also come outside and tell the whole world the truth. I will stop defending any religion in Nigeria. Tí Ṣàṣẹ bá ṣe ohun tí ò dá máa fáyà wọn. Bí Christian bá ṣe ohun tí ò dá máa fáyà wọn. I will tell the whole world about them. Same thing, ẹ̀yin oníṣẹ́ ẹ̀yin Mùsùlùmí. Assassin ni yín apààyàn ni yín. Àsìkò tó yẹ kẹ́tì wọ́n wá bí tí Kùránì tó parí iṣẹ́ sí. Tí gbogbo àlàbò fi lò láti fi pa àwọn èèyàn. Kẹ́ wá solution bẹ́ẹ̀ ṣe máa fi gba àwọn èèyàn sílẹ̀. Kẹ́ wá solution bẹ́ẹ̀ ṣe máa fi gba yàn. Ẹ wà wọn lórí gbogbo àfa àwọn tó wà ní Nàìjíríà. Wọn ò ní agbára kankan, wọn ò ní kankan. You will never see them coming outside láti wá protect àwọn èèyàn. Do wípé tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ sí pé ìjọba kí ni ìtìmọ̀jú ẹ fún mi láṣẹ ẹ jẹ́ ká wá bá ṣe máa gba àwọn èèyàn wálẹ̀ àwọn àfa ìbánu fún nítọ̀ ẹ wá sọ fún mi Adédọ̀ Boko Haram Adédọ̀ Tàpáyọ́ ìbéèrè ni ó Adédọ̀ Tàpáyọ́ ẹ dẹ́bi náà comment section because this thing is getting out of hands nílùú Nàìjíríà. Good morning sir. I'm on live program. Let me off my camera. I was there yesterday. I didn't go anywhere. Yeah, I was there 2 rounds yesterday. Yesterday. I didn't even go to the store. I saw your missed call, but I was in somewhere then. Okay, I was inside the store arranging some things. So I left my phone here. That's what happened. Oh, I'm sorry. Called several times. Wow. Do you have that type of people? Wait, I'm looking at now. Kò wá sí nǹkankan tí ẹ̀yin Muslim Nàìjíríà tẹ́tẹ̀ lè wá ṣe é sí pé okay ẹ ti jẹ́ káwa náà ti gbìyànjú Ọlọ́run tá gbójúlé òun ló fi hàn àwọn èèyàn ẹ jẹ́ káwa náà ti wá kọ́kọ́ ṣe sí láti protect àwọn èèyàn kan sí o. Mi ò rí àáfà kankan lẹ́yìn bàbá tó gba gold nìkan ni mo rí tí bàbá yẹn bọ́ síta tí wọ́n wá ṣe wàásù. Lẹ́yìn wọn náà àáfà wọn tó máa ṣe ẹnu tòkí orí burúkú wọn yẹn ló ti sàlẹ̀ tó máa sọ̀rọ̀ pé ìjọba ẹ bá fún Sunday Igboho láṣẹ o Sunday Igboho lè gbà wá o ojú òtí yín ni ẹ̀yin olórí burúkú wọn yìí ẹ̀yin játijàti ẹ̀yin apayọ̀. Nígbà tẹ́ni kọ́ máa fún Sunday Igboho láṣẹ ṣe fẹ́ pa wá tán nínú Nàìjíríà ní all in the name of Allah pẹ̀lú Boko Haram. Ìbéèrè ni o ṣé ẹ fẹ́ pa wá tán nínú Nàìjíríà all in the name of Allah ṣe fẹ́ fi àánà àrùn gbogbo wa tán nínú Nàìjíríà ni àbí ṣé orúkọ Jésù ló fi pa wọ́n ni. Ẹ bá ń share ètò yìí gbogbo ẹ̀yin mọ́mì mi dáàdì mi please share this program for me ẹ jọ̀ọ́ ẹ̀yin tí TikTok ẹ bá mi tap ṣé ẹ fẹ́ fi orúkọ Allah ẹ fẹ́ fi pa gbogbo wa tán. Oníṣẹ̀ṣe ò pa wá o wọ́n máa láwọn ológun kà àwọn ẹlẹ́bọ àwọn kíní kan àgbọ́pọ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n rán ṣọ̀kọ̀ náà kó pa wá o àgbọ́pọ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n rán ògùn kó lọ máa pa wá o àgbọ́pọ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n rán kí ló túbù èṣù láìlú ògiri òkò abániwọ́wọ́ bá àrídá wíbóyá lọ máa wá ọ̀rọ̀ fún wọn nínú Nàìjíríà kó máa pa wá o àgbọ́bẹ̀ o àgbọ́ wípé àwọn dadi jí o bá mi jí o wọ́n forúkọ Jésù pa wá o. You people should be ashamed of your religion. Wọ́n ti turn ẹ̀sìn àlàáfíà yín sí ẹ̀sìn ìpọ́njú and you people are not ashamed of yourself. Ó yẹ kí ẹ̀sìn Ìsìlámù yín yẹn kó dẹ̀ máa tì yín lójú wípé kí lẹ kò sí. Because ẹ pè yàn sí ọ̀nà ìgbàgbọ́ mọ́ ẹ wo lórí burúkú yín bẹ́ẹ̀ bá lọ Mẹ́kà náà ẹ mọ iye thousands of people tó ń kú sí Mẹ́kà. Why is Allah killing people? Why tó jẹ́ wípé orúkọ Allah orúkọ ikú ni? Ẹ̀yin lẹ́tọ̀ lówó rọ̀ lọ́dọ̀ lè dìde o tẹ́ bá ti fọmọdé yẹn mọ sílẹ̀ mi níta sí i. Kí ló dé tó jẹ́ wípé orúkọ Jésù orúkọ Allah yín ikú ló mú wá fún àwọn èèyàn ó di ẹ̀mí ló tẹ́gbọ́n àwọn èèyàn lọ bọ Ọ̀ṣun Òṣogbo ẹ̀mí sọnù. Ó ti di ẹ̀mí ló tẹ́gbọ́n wípé wọ́n lọ bọ Olúmọ rọ̀kì wọ́n lọ bọ àwọn òòṣà àwọn babaláwa wọ́n lọ bọ ọ̀pọ̀ ọ̀rọ̀ mìíràn wọ́n lọ bọ gbá wọ́n lọ bọ àwo ẹ̀mí sọnù níbẹ̀. Ó ti di ẹ̀mí ló tẹ́gbọ́n wípé àwọn èèyàn lọ sí Jerúsálẹ́mù ọwọ́ adé òkú lọ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ ó ti dẹ̀mí lò orí ẹ̀yin mùsùlùmí yẹn ti burú bí egun ti léwèrè for coming outside láti sọ wípé Sunday Igboho ìjọ burúkú ni kò lè gbà wá kíjọba má fún láṣẹ. Bọ́ọ̀lù Mẹ́kà ikú ni bí wọn ọ̀nà Mẹ́kà tó wà Nàìjíríà orúkọ Allah ni wọ́n máa fi wá kidnap wọn tó máa fi lọ pa wọn. Orúkọ Allah ni wọ́n ti fẹ́ fi ta Nàìjíríà báyìí sí. Àfù owó tí Nàìjíríà jẹ gbèsè ẹ lọ ṣèwádìí pé àfù owó yẹn bolówó lẹsẹ ọ̀dọ̀ wọn Boko Haram kidnapper ni. Àfù gbèsè tí Nàìjíríà jẹ ó wà nínú gbólórúkọ Allah. Ojú òde tì yín ẹ̀yin ẹranko játijàti ẹ̀yin tó yẹ kẹ́ fi ọwọ́ bojú. Tó bá sọ̀rọ̀ ní àwùjọ àwọn èèyàn kò yẹ ká gbọ́dọ̀ kí burúkú àfà kan àbí mùsùlùmí kan kó bọ́ síta kó wá sọ̀rọ̀ nítorí pé kí ni ìtìjú ti dé bẹ́ẹ̀ sì tẹ́lẹ̀ gbé dání ẹ̀sìn mùjẹmùjẹ sí àpáyọ̀.
ẹyẹ èèyàn tí bá parọ́ ẹgbẹ́ mo fẹ́ ní kọ́mẹ́ǹtì o mi ìbá tìjà wá o mi ìbá tìjà wá àlàáfíà I come in peace torí onísùúrù lọ́lọ́run ti tèmi kò ń ṣe ẹ̀sìn apàyàn ni mò ń ṣe ní ìṣẹ̀sí apàyàn gbogbo ẹ̀yin màmá mi bàbá mi ẹ jẹ́ aláàjì ẹ má bínú sọ̀rọ̀ yìí o ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kára bí fúyẹ́ àwọn olóbùkún mùsùlùmí kan lọ́sọ̀kò sówù yìí wọ́n dẹ̀ máa gbóhùn onílé inshallah wọ́n máa gbọ́ ọmọ adéyẹmọ òní bọ́ta wá bẹ́ẹ̀ ní bọ́dì yìí sọ̀rọ̀ tó wọ́n lórí burúkú nìyí àkókò tó máa fi gba ìran Yorùbá sílẹ̀ kò ní wéṣẹ̀ lórí ẹ̀yẹ ẹranko dátidàti. Hi, good morning. Okay, and what again? Is it a big container or small container? Small one. Okay, and what again? Okay, go in. You can go into the store. Go by the right. Irú is there. Ayé yín ò ta sọ fún ayé ìsìlámù òun yàn ẹ̀sìn ìsìlámù òun yàn ẹ̀sìn ìsìlámù ti di ẹ̀sìn ìpọ́njú. Ó dá mi lójú wípé àwọn tí àwọn bíbí yìí kìdínàpù tó jẹ́ muslim tó bá padà dé ṣọ́ọ́ máa ṣẹ̀sìn ìsìlámù mọ́. Because wọ́n ti fi Allah bẹ Boko Haram tọ́ṣọ̀ wọn. Bí mo ṣe wáyé tí èmi àti ìjọba ń sọ̀rọ̀ tó bá ti lè ní mo fi Ọlọ́run tó dá ayé àti ọ̀run búra mo fi Jésù búra wàláhì mo fi Bible. That is why tó fi jẹ́ wípé ẹ lọ wo ìbúra mi ẹ rí pé Ọlọ́run yìí ni because I have believed in that name orúkọ tó ju orúkọ lọ ní orúkọ tó jẹ́ wípé ó ń gbé orúkọ ayé mi. Àìmọye meat yes there is meat goat or cow ẹ jẹ́ má bínú. Is it goat meat or cow meat? Ẹ má bínú kẹ́ni ẹ máa ṣa ọjà mo ti fún wọn ní 18 wọn yìí gbogbo ohun tẹ́ bá fẹ́ wá lè di kí African store mo máa ń sọ fún yín o gbogbo lówó store ẹni kọ́ béèrè míìtì sí mo tún lọ́ta ọ béèrè bí sí gbogbo nǹkan ló wà níbí báyìí. Now èyí tá à ń sọ lọ àwọn táwọn Boko Haram kidnap yẹn àìmọye Muslim tó wà nínú wọn tí wọ́n ti fi Allah I beg you in the name of Allah tó jẹ́ pé bí wọ́n ṣe fi Allah bẹ àwọn pípù yìí làwọn pípù náà máa lù wọ́n lọ́mọ máa tọ́ṣọ̀ wọn olóògbé wọn á dẹ̀ tún ti ní pé àsìkò òun ti tó wọn á dẹ̀ tún bọ́ sẹ́gbẹ̀ẹ́ wọn á tún pé Allah Akbar Allah tẹ́ ń pè tẹ́ ń sìn wọ́n fi bẹ̀yìn ẹ̀gbẹ́bẹ̀ irú àwọn mùsùlùmí bẹ̀yẹn ẹjọ́ ṣé ló bá padà dé ẹ jẹ́ ká sòótọ́ fúnra wa because ìyá àwọn mùsùlùmí yẹn ti kú ẹ jẹ́ ká ṣe kíni ká fíngà brain wọn ká jí wọn sílẹ̀ kọ́ yẹ ṣe kíni kọ́ yẹ sọ pọ̀tọ̀pọ̀tọ̀ lórí social media mọ́ irú àwọn mùsùlùmí bẹ̀yẹn tó bá padà dé wọn ní ṣe mùsùlùmí mọ́ wàá gbọ́ pé ànábì mo fi bẹ̀ àwọn pípù yìí wọ́n á lo isa wọn á lo gbogbo ẹ̀ àwọn pípù yóò gbọ́ wọ́n á tọ́ṣọ̀ wọn ní tọ́ṣọ̀ burúkú wọ́n á lù wọn lùkulù ìmí máa gbé ààbò ara bọ̀ àpá burúkú lẹ́lòmíì máa gbé bọ̀ àwọn pípù yóò gbẹ̀bẹ̀ ṣé irú àwọn yẹn ṣọ́ máa ṣẹ̀sìn ìsìlámù yín mọ́ ṣé ẹ túbọ̀ pè wọ́n sínú ìsìlámù nìyẹn ṣé túbọ̀ jẹ́ kí wọ́n ní ìgbàgbọ́ nínú ìsìlámù ṣé jẹ́ kó ní ìgbàgbọ́ nínú Allah lẹ́yìn òpònú mùsùlùmí tó yẹ kẹ́ jòkó kẹ́ ru àròjinlẹ̀ wípé òkè ní ìkórìtà tẹ́ dé dúró ìsìn orúkọ Allah yín ni wọ́n fi hàmù gbogbo ìlú orúkọ Allah yín ni wọ́n fi bayé àwọn èèyàn jẹ́ náà fẹ́ wá bẹ ṣe fẹ́ tún orúkọ Allah yín yẹn ṣe tí ayé tí àwọn ènìyàn kọ́ mi kọ́ tó wẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n sáré off camera mi. Is that all? Yeah. Okay. Let's start from here. The big. This one is $25. This one is $6. That's 21 plus $5. 31, 36. This one is $100. 36. That is 132. Are you paying cash or? Okay, no problem. Emma Bino. Correct. Thank you. See you next time. Emma Bino ẹjọ́ torí Ọlọ́run. Now, wá ṣe kíni? Wá wò pé òkè orúkọ Allah yìí ó máa ń bàjẹ́ lọ rèé. Àwọn Boko Haram yìí bàjẹ́ lọ nìyí. Kí làwọn náà máa ṣe tí gbogbo ènìyàn á fi mọ̀ wípé àwa mùsùlùmí o, àwa ò kí ń ṣe ẹranko játijàti. Àwọn eléyìí ni wọ́n ń gbé nǹkan mímọ́ ànábì títí wọn ò pààyàn. Kẹ́yìn náà wá dìde. Ẹ wá bẹ ṣe máa protect bẹ ṣe máa gba àwọn èèyàn sílẹ̀ olóbùkún yóò ṣe yẹn o. Ọmọ Adéyẹmọ tó wá dìde ẹyẹ èèyàn ẹ bá mi tàbí ẹ bá mi ṣe ẹ̀ṣùn òun lẹ́yìn mùsùlùmí ilẹ̀ wá bọ́ síta lẹ wá ń ṣe kíni lẹ wá ń kọ ayé ara yín mọ́ igi lẹ wò bí Sunday Igboho lẹ pọ̀ mọ́gi. Ẹ jẹ́ ìsọ kíní kan fún yín mo fi kíní ẹ ṣe program lánàá àwọn Boko Haram wọ́n mú aláboyún dẹ̀ bí ìbejì sọ́dọ̀ Boko Haram dẹ̀ kó àwọn ọmọ méjèèjì wọ́n dẹ̀ kó fún ajá dẹ̀ jẹ. Ẹ gbọ́ mi wọ́n dẹ̀ kó àwọn ọmọ méjèèjì all in the name of Allah Akbar wọ́n dẹ̀ kó àwọn ọmọ méjèèjì wọ́n dẹ̀ kó fún ajá àwọn ajá tí wọ́n fi ṣe camouflage tó fi máa sọ wípé wọ́n ń tà ní wọ́n Boko Haram dẹ̀ kó ìbejì ẹgbẹ́ oṣù 9 ó dẹ̀ kó fún ajá dẹ̀ jẹ wọ́n dẹ̀ ṣe fídíò wọ́n dẹ̀ jù sóhun kìíní Vanguard gbé o Guardian gbé o Guardian newspaper wọ́n gbé o ṣé Christian ni ó ń kidnap èèyàn tó dẹ̀ rí pẹ́ ni ẹ bí ìbejì sí ọ̀dọ̀ òun tó dẹ̀ kó ọmọ yẹn fájá àbí oníṣẹ̀ṣe ló kọ́ ọmọ fájá this same so-called Boko Haram tí wọ́n gbé àwọn sí àláì náà ni o tí mo bá sọ wípé a lot ló ṣẹlẹ̀ nínú Nàìjíríà sí a lot of people mọ̀
àárọ̀ yìí wọ́n tún ti kidnap àwọn ẹlòmíì. Àwọn people yìí lo hijab. Ẹ̀yin Mùsùlùmí tẹ́ bá tún jáde fún Sunday Igboho. Ogun Allah tó ń ja àwọn èèkàn nínú Nàìjíríà máa ń jà ní. Ẹ máa fi orí kó ogun Allah because ogun Allah ni wọ́n fi kọ́ bá àwọn èèyàn nínú Nàìjíríà tó fi kidnap wọn. Gbogbo àwọn obìnrin yẹn wọ́n lo hijab. Ẹ ti mọ̀ wípé yes they are Muslim. Àwọn Boko Haram ṣẹ̀ṣẹ̀ kidnap wọn ni. I have the video here. New set of people. Àwọn people yẹn dẹ̀ bẹ̀bẹ̀ báyìí. Wọ́n dẹ̀ fi orúkọ Allah. Wọ́n dẹ̀ fi bẹ̀bẹ̀ with their hijab. Àwọn Boko Haram ò fi wọ́n sílẹ̀. Wọ́n request fún ká sọ. So ẹ̀sìn orí burúkú wọn wà ní wèrè yín sìn. Ẹ̀sìn wèrè wo lẹ̀ ń sìn tẹ́ ìpínlẹ̀ sí àlàáfíà. Orí yín burú gan ṣá. Àwọn tí ṣe Boko Haram wọ́n ṣe post video yẹn sórí page mi lórí Facebook ẹ lọ wọ́n bẹ̀. Àwọn obìnrin Mùsùlùmí tí wọ́n lọ nìkan olórí gbogbo àwọn fáì sí àwọn òṣèré orí ìtàgé tó bá wá mú jẹ̀lì bábà bíi lọ́gbọ̀n yẹn ìjáàbù wọn yẹn tó bá wá fi àti fíìmù gbogbo wèrè ara wọn máa wá sórí social media wọn máa wá pariwo aṣọ ọ̀wọ̀ ni aṣọ àmì ni aṣọ kìnìún kan ni aṣọ àmì tí obìnrin lò tí Boko Haram tó ń kírun lọ́dún méjèèjì tó ń kí wákàtí márùn tó ń mọ Kùránì jẹjọ lórí gbogbo àfa àdókòdókò Nàìjíríà yẹn lọ tí wọ́n lo ìjáàbù tí Boko Haram dẹ̀ fọ́ ìbọn mọ́ wọn lórí pẹ̀lú ìjáàbù yẹn the video is here I post it on my Facebook go and look at it there. Wọ́n dẹ̀ sọ fún bóyá kó máa ṣe ìjáàbù yẹn àwọn pípọ̀ yẹn dẹ̀ ṣe ìjáàbù yẹn Boko Haram dẹ̀ fọ́ ìbọn mọ́ wọn lórí báyìí àpá tó lórí burúkú yẹn máa fi sọ wípé ìyẹn ID card tẹ́ máa fi wọnú ná tẹ́ ẹ pé níjọba ọ̀run ibi àpá tí wọ́n máa yẹ ti kírun tí gbogbo ẹ ti dúdú sẹ́ńtà ibẹ̀ gógó ni Boko Haram fi ẹnu ìbọn ló fi dánu tó tú ẹ̀jẹ̀ fídíò ẹ̀ wà Facebook ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ èmi náà post ẹ̀. Ìwọ́n tẹ́ pé ní ID card ìjọba lọ́wọ́ wèrè àwọn pípọ̀ yẹn máa sọ wípé ìwọ tó bá kírun síwájú orí ẹ̀ ò bá dàpà o sí lọ dédé o kírun dáadáa ohun táwọn màláìkà tó máa fi dé ẹ̀mọ̀ lálùjọ náà òun náà ni Boko Haram fìbọn fọ́ yẹn o Boko Haram sọ bẹ̀ dàpá o Boko Haram jí ó sì dábùdánù o ẹ wo gbà tí Fẹ́mi Adébáyọ̀ ṣe fíìmù tí wọ́n lo hijab ẹ wo báwo lórí gbogbo àfa ìṣe yàwèrè sórí social media ṣebí hijab yẹn làwọn Fúlàní ń ṣe dànù nínú gbó àwọn kìnnìkan ṣe dànù nínú gbó tó ń fìbọn fọ́ wọn lórí orí tó fi ń kírun tó ti dàpà lẹ́yìn olórí gbogbo Mùsùlùmí ẹ wá sórí social media ẹ máa wá tẹ́ẹ̀sì Sunday Igboho kò ní bá mi dáa fún yín kò ní dáa fún Kùránì tẹ́gbẹ́ dání ẹ gbé àlàáfíà dání ẹ gbégbà lọkọ̀ dání àti mọ̀ nísìn wípé ẹ̀yin Mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ̀yin Mùsùlùmí Nàìjíríà apààyàn lẹ́yìn mi ò jọ sọ àfi kẹwọ́n yọ̀ lẹ́wọ̀ lẹ́yìn olórí gbogbo apààyàn yìí ẹ̀yin tó yẹ kójú máa tì yín ṣẹ́gun your Allah is apààyàn ẹ̀gbọ́ your Allah is apààyàn your Allah is killing people in Nigeria kidnapping people pa àwọn èèyàn nípakípa your Allah àti àwọn ọmọ 1.5 years sínú gbọ́ láti 3 weeks báyìí your Allah is apààyàn ẹ̀sìn àlàáfíà bọ́lá ẹ̀sìn ìsìlámù ẹ̀sìn ìsìlámù tó jẹ́ sí àlàáfíà ó ti ṣeré lọ ó ti rẹgbẹ́ ẹ̀sìn apààyàn lẹ̀sìn ìsìlámù tó wà sí ṣẹ́ lórí burúkú ní ilẹ̀ fẹ́ gbọ́rọ̀ ẹja gbọ́gbọ́n tá a fa ìsọ̀ ẹ bá tap ẹ bá share ẹ bá tap ẹ bá share ẹ comment ẹ bú mi ẹ comment mi ò fọ́ nílẹ̀ nítìdú nítìdú yín tẹ fi comment pẹ̀lú orúkọ aláàyè òun náà lọ ṣe forúkọ aláàyè pààyàn ara ìnítìdú yín náà ni ara ìnítìdú yín lọ ṣe fi orúkọ aláàyè pààyàn lẹ́yìn náà ṣe tí wàá kọ ìkọkúkọ sí comment section èmi ò sì fọ́ ṣẹlẹ̀ wẹ̀rẹ̀ nìyí. bẹ́ẹ̀ ni ẹ̀dá fún yín dáadé mi ò yé wọlé Mùsùlùmí kan bọ́ta ó ní wípé mọ́kà tí wọ́n lọ òòṣà ló bọ́ ń bẹ̀ ṣé báwọn Mùsùlùmí ló sọ bẹ́ẹ̀. àwọn oníṣẹ̀ṣe ò pààyàn Kírísítẹ́nì ò pààyàn Mùsùlùmí àpààyàn níwọ̀n ẹ̀sìn àpààyàn níwọ̀n ẹ̀sìn ọ̀dájú that is why ẹ lọ wo ilé tó fi èrú gbà bùkún nínú Bíbélì ẹ lọ wo ìyí tó fi bùkún gba èrú nínú Bíbélì ẹ ti mọ̀ wípé láti lẹ̀ láti mọ̀ wọ́n àwọn ní Bíbélì tọ́ka sí ní oníjàgídíjàgan oníwà líle ọmọ ọ̀tọ̀ láyé wọn òun náà lẹ fi rí pé inú igbó ni wọ́n ń gbé àwọn bàbá wọn nínú ẹ̀sìn ìsìláàmù inú igbó ni wọ́n ń gbé tó ti pa àwọn èèyàn àwọn ọmọ rádaràda àwọn ló ń gbé ìgboro tó ń jà lórí social media tó láwọn ń jà èdè name of Allah wọ́n bú Allah wọ́n ṣe kinní kan àwọn kan olóríṣà àwọn kan kiriyó àwọn ọmọ àlè wọn nìyẹn àwọn bàbá wọn tó jẹ́ wípé apààyàn gidi ni wọ́n àwọn ní Boko Haram tó wà nùgbó àwọn bàbá Mùsùlùmí àwọn ló wà nùgbó tó ń kidnap ṣẹlẹ̀ ló búkú nìyẹn ní jẹ́tọ́ ẹ tún wá fún Sunday Igboho lẹ́yìn olófò yìí ẹ wá gbọ́ ohun tó lé búkú àfa ìsọ ẹ wá gbọ́ tó sọ. ìwọ kọ́ làwọn ọ̀yà àgbọ̀ ẹ̀. arábìnrin wa fún Sunday Igboho pé kí ìjọba yọ̀ǹda fún òun náà fẹ́ dá ààrẹ wà nínú ààbò. ẹ bá ṣọ́ ọlọ́ọ̀bà yìí ti TikTok. nígbà tó sẹ́yìn ìbò lọ́wọ́ tẹ́lẹ̀ nínú ẹ̀gbá. tó pọ̀ ọ̀dọ̀dọ̀ tó ní àwọn nígbà tí wọ́n. ẹgbọ́n tó lórí bú àfa àpàyàn sọ àpàyàn láfa yìí o owó rẹ o ojú ẹ̀ nìyí o apàyàn ni o gbogbo arákùnrin ni o ẹ sá fún o ẹ̀yin tẹ́ bá lọ kírun lábẹ́ àfa yìí ogun Kùránì máa jà yín bí ìbàdàn máa kúkú jókòó sí máa ń ṣe ní ìsọ ẹ kúrò gbogbo mẹ́rin rí ìsìn máa máa rẹ́yìn àwọn máa dùn ẹ máa ní sọ́rọ̀ ẹ̀rín lélẹ̀ ẹ̀yin tẹ́ bá wọ àfa yìí ẹ sá fún o àkọ́bí Boko Haram ni o irinṣẹ́ tí wọ́n lò láti fi confuse yín kẹ́ má bàa mọ̀ wípé wọ́n máa fi in the name of Allah kó ogun jà yín òun làáfà yìí o yóò máa bọ́ta
yóò máa wá ṣe wá sí kí iye yín má bá ṣí kí ẹ má bá lè wo àròjinlẹ̀ wípé apààyàn lórúkọ aláàtàwọn bíbí ìgbé dání o kidnapper lórúkọ aláàtàwọn bíbí ìgbé dání o ránsọ́ọ̀mù náà máa fàyè yín gbà o ìwọ tó bá wà ní ránsọ́ọ̀mù sọ́kò ti lọ èèyàn tó ní ránsọ́ọ̀mù gan wọ́n pa láfíà tó gba 75 million tó wọ́n padànù ẹ̀gbọ́n wọ́n padànù ẹ̀gbọ́n tó ní fi bú àfa ìsọ ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ọmọ ọkọ̀ àfa ni yín ẹ tètè lọ sọ fún àwọn wèrè àárín yín ẹ tètè lọ sọ fún àwọn wèrè àárín yín because òbẹ́ni kan jà fọwọ́ gbogbo lé lójú ní Lady K mi ò ní èèyàn kọ̀ọ̀kan sẹ́yìn kódà máa mú látòrí ẹni tí mo tiẹ̀ tún nífẹ̀ẹ́ díẹ̀ nínú ẹ̀yin ìsìlámù tí ṣe bàbá tó gba gbójà tàlájà kàwúlà tí mo nífẹ̀ẹ́ nínú ẹ̀yin mùsùlùmí yẹn àwọn méjì tí mo nífẹ̀ẹ́ ni máa mú láti ọ̀dọ̀ wọn máa wá kó gbogbo yẹn bá pọ̀ máa sọ yín dẹyọ kan that is me tó bá dọ̀la ẹ má fún mi lówó tọ́kílẹ̀sì kówó mi ò sí lọ́wọ́ yín n tó le jù náà nìyẹn ẹ lè fún mi lọ́mọ ẹ lè fún mi lé owó iná ni ẹ sì lè fún mi. ó ní kí ìjọba máa gba Sunday Igboho láyè ẹ bá mi bí àkọ́bí Gumi ẹ̀yin èèyàn ẹ jẹ́ máa ra gojele o ẹ má jẹ́ àsùn ẹ jẹ́ kí 36 wa kó máa ṣiṣẹ́ dáadáa bí aago tí ẹ bá lọ rẹpẹtẹ àwọn pípọ̀ yìí máa finish ayé yín tí ẹ bá lọ rẹpẹtẹ àwọn pípọ̀ yìí máa sọ yín sínú ìgbèkùn ẹ bá mi bí máa ilé ìyá àkọ́bí Gumi ni ẹ bá bí léèrè wípé ta ni ó fẹ́ wọ́n wá gba ìran Yorùbá bàbá ńlá kó bá bá ẹ̀wọ́ ló fẹ́ wá gba ìran Yorùbá ẹ jẹ́ kó máa yẹ wípé àṣírí wọn ti tú àti mọ bó ṣe ń lọ wọn ò lè tàn wá mọ́ wọn ò lè fi ẹ̀sìn wọn ò lè fi pé wọ́ọ̀ṣì wá mọ́ ẹ̀sìn àpàyọ̀ ní àlákùbá làwákùbá ẹ̀sìn ìdìgbòlúgí ẹ̀sìn mẹgẹmẹgẹ ẹ̀sìn àṣekàfúnyàn owó ní àlákùbá làwákùbá ẹ jẹ́ kó máa yé wọn bẹ́ẹ̀ pé iye wa ti ṣí àkójẹ àjíjẹ́ tiẹ̀ back to the sender kó padà síbi tó ti ń bọ̀ ó ní Sunday Igboho ìjọba ò gbọdọ̀ fún láyè ó ní tí àwọn OPC ṣe ní gbogbo olórí Sunday Igboho nìkan ó tún kọ àwọn OPC mọ́ ibi tẹ́ bá ti mọ̀ pé àpàyàn làwọn pípọ̀ ilé yẹn because wọ́n ti jókòó wọ́n wo àgòdè ilẹ̀ ju èmi àti yín lọ ẹ̀yin òmùgọ̀tẹ́ lọ sójú di ọba ayé yín ta pa ò bí àgbàdo wọ́n ti mọ̀ wípé tí nǹkan bá ṣẹlẹ̀ ariwo yín lórí social media kò ní kọjá oṣù kan ó bá tán nìyẹn ó pẹ́ jù ṣó yẹ kẹ́ lọ sí ojú di ọba ara ọ̀tá sọ nìyẹn tẹ́ ẹ bá pa títọ́ ọdún yìí jẹ alálẹ̀ àdìdì ìgbèdìjà alálẹ̀ tẹ́ ẹ lọ ṣaṣọ alálàbára oríṣiríṣi fún àdìdì àjà fún wa a mọ̀ pé ìlú kan gógó ìlú ògógó wọ́n ti fẹ́ pa wá tán ṣùgbọ́n pàtẹ lọ́jọ́ tẹ lọ́yọ̀ alálẹ̀ gan ṣe kiri ó mẹ́rin sí ó fa tobacco kò mọ̀ pé kan ṣáájú yín títí táyé yá fi bàjẹ́ tó tẹ̀ fi níwẹ̀ tó máa gbèjà yín. ẹ gbọ́ àwọn pípọ̀ yìí ó ní Gani Adams àwọn OPC kìnnìkan látara pé wọ́n ti mọ̀ wípé ibi táwọn ṣe dé yìí ibi táwọn bá dé yìí gbogbo ènìyàn ló máa dìde ló máa jà OPC á dìde ìjà ẹ rí pé bá Gani Adams Mr. Pati ẹ rí pé kò sinmi láti bí gọ́ mẹ́ta almost every day ní bá Gani Adams ta sọ fún táwọn náà ṣe bí elétí bí di bí ẹni tó kọ̀ gbọ́mọ́ létí nígbà tó jẹ́ pé olè olójú kòkòrò owó ti bá yẹ titi wọn náà jẹ because sẹ́wọ̀n náà bá jọ olè olójú kòkòrò ní wọ́n tó débi tó dé yìí wọ́n á ti dìde ṣùgbọ́n nísìn ara ògùn kan àgọ́ rẹ̀ díẹ̀ ti tàwọn náà mọ̀ àwọn náà ò ní sinmi mọ́ wọ́n ti ṣetán àti káwọn gbogbo síta àmọ̀tẹ́kùn ṣetán àti kọ́ gbogbo síta ìwé kò ṣetán àti kọ́ gbogbo síta àwọn pípì dẹ̀ ti mọ̀ wípé tí gbogbo àwọn pípì bá kó ọmọ ogun síta àmọ́ lálàáfíà ní Nàìjíríà ọmọ flush gbogbo àwọn this ọmọ àlè mùsùlùmí apani máyọ̀dà yìí ọmọ flush yọ̀dà nù òun ló jẹ́ kó bọ́ síta kó wá máa kọ̀dẹ́mù ìwé ẹ̀kùn kó máa kọ̀dẹ́mù OPC ẹ bá bí olórí ibú àfa ìléèrè wípé ìyàwó ilé ẹ̀ mélòó ló OPC gbà tó fi wò bóyá ìwé ẹ̀kùn náà máa gba ìyàwó wọn. ẹ bá bí àáfà wọ́rọ̀ yìí àáfà náà àáfà apayọ̀ àáfà dìgbòlugi ẹ bá bí léèrè wípé ìyàwó wọn mélòó làwọn OPC gbà tó fi wá wò wípé tí ìwé ẹ̀kùn bá ti bẹ̀rẹ̀ ṣẹ́ ìwé ẹ̀kùn náà máa gba ìyàwó oníyàwó ṣẹ́gbọ́n ló bukú láwọn pípì apayọ̀ ni wọ́n ẹ jẹ́ máa gbádùn àǹfààní ẹ jẹ́ ká kọ́mẹ̀ntì mo máa ká kọ́mẹ̀ntì o tó bá bú mi àáfà egungun àfi kí n má ní kọ́mẹ̀ntì ẹ̀ tó bá bú mi máa fi ẹ́ sílẹ̀ máa ń mú àfa ẹgbẹ́ máa fi ẹ́ sílẹ̀ máa ń mú gbogbo àwọn àfa yìí máa ń gbọ́ bí ṣìkúrà nìyí tó bá bú mi comment section that is Lady K òbẹ́ nìkan jà fọwọ́ gbogbo lé lójú TikTok ní ká verify ẹ̀yin tí TikTok ẹ bá mi tap ṣé mo get it good mo get it tó bá bú mi máa ń mú àfa ẹgbẹ́ máa kọ́ nípò máa so orí àfa ẹ̀ máa sọ dodo máa gùn pa tó bá bú mi comment section mo ṣì mọ̀ wá ká comment ẹ mọ̀ wípé sọ̀rọ̀ sókè generation làwọn yìí lẹ́yìn ìka mùsùlùmí òdo bàbá aláwọn mùsùlùmí òdodo kí ló dodo nínú ìpànìyàn tẹ́ ń ṣe kí ló dodo bẹ́ẹ̀ ó yá afáwèlè lọ́wọ́ kọ́kẹ́. arábìnrin wa ọ̀dọ́ Sunday Igboho kí ló ṣe. pé kí ìjọba yọ̀ǹda fún òun náà fẹ́ dá kálẹ̀ fún àbúrò ààbò nítorí ìwà nìkan. ṣẹ́gbọ́n tó ló búkú àfáyẹ sọ ó ní Sunday Igboho sọ fún ìjọba ẹ bá ń ṣe ètò ẹjẹ́ gbọ́dọ̀ àfáàyè o ẹ bá mi aṣáájú gbogbo àwọn àfáàyè ẹni kọ́ wá ṣe kí ni kọ́ wá gba ẹ̀bùn lọ́dọ̀ Lady K ẹni Lady K fi gift ránṣẹ́ sí wọn gift ni mo fún wọn ẹ̀bùn ni ṣálọ́ lórí burúkú ni wọ́n ní ogun tó ń jà wá ní Nàìjíríà mùsùlùmí ni muslim tíkẹ́ẹ̀tì gbogbo ọ̀rọ̀ Boko Haram Boko Haram mùsùlùmí ni ó ní ìlú wo ni wọ́n ti ṣerú ẹ̀ ó ní Sunday Igboho sọ fún ìjọba wípé kí ìjọba kó fún òun láṣẹ láti dá ẹ̀ṣọ́ ààbò sílẹ̀ ó ní ìlú wo ni wọ́n ti ṣe irú ẹ̀ ẹ wá bá mi bí olórí gbogbo àfa ìléèrè wípé nínú gbogbo Africa talking about Africa náà ti lọ aláwọ̀ funfun ìlú wo ni wọ́n ti fi orúkọ alápàyàn jù
tó bá jẹ́ wípé bí wọ́n ṣe pààyàn ní Nàìjíríà ni wọ́n pààyàn ní Benin Republic, a máa rí àwọn èèyàn tó máa sọ wípé yes àwọn fẹ́ dá private security sílẹ̀. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ìyá mi. Tó bá jẹ́ wípé bí wọ́n ṣe pa èèyàn ní Nàìjíríà ni wọ́n pa àwọn èèyàn ní Burkina Faso, a máa rí àwọn individual tó máa dìde wípé àwọn fẹ́ dá private security sílẹ̀. Tó bá jẹ́ pé bí wọ́n ṣe pa àwọn èèyàn ní Nàìjíríà all in the name of aláwákúbá wà payọ̀, aláwákúbá ìsapayọ̀, yíyá o, mùsùlùmí ìsapayọ̀, yíyá o. Tó bá jẹ́ pé bọ́ ṣe fi ẹ̀sìn mùsùlùmí, ẹ̀sìn aláwákúbá, pa kúkúrú, pa gígùn, pa oyún olú, tó bá jẹ́ bẹ́ẹ̀ ló ń ṣe ní gbogbo Áfíríkà náà. A lot of people ló máa dá private security sílẹ̀ tí wọ́n á protect ìlú. Ṣùgbọ́n nítorí wípé Nàìjíríà ló ti ṣe gidi ló ti worst. Ẹ lọ Google, ẹ lọ gbá research wípé country wo ni Boko Haram ti terrorize jù. Ẹ lọ Google ẹ̀. Ẹ lọ Google ẹ̀. Wípé country wo ló fèsì terrorist jù. Terrorist gbogbo ayé ti mọ̀ pé wọ́n religion ni terrorist yẹn which is Muslim religion. Gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáláyé títí dé ìlú aláwọ̀ funfun. Títí dé ìlú tí wọn ò tiẹ̀ gbọ́ English débi tó máa sọ Yorùbá. Débi tí wọ́n máa sọ Yorùbá, wọ́n ti mọ̀ wípé religion kan ṣoṣo ló jẹ́ terrorist which is Islamic religion. Gbogbo ayé mọ̀ dájúdájú. Ẹ lè bá Christian nínú terrorist. Ẹ lè bọ́ oníṣẹ̀ṣe nínú terrorist. Mùsùlùmí ni wọ́n mọ̀ yẹn dájúdájú. Ẹ wá bá mi béèrè wípé country wo ló wá fèsì ogun terrorist ogun bandit Dubai. Nigeria is number one. That is why tó jẹ́ pé everybody gbọ́dọ̀ dìde. Láì jẹ́ bẹ́ẹ̀, àwọn àfáà tí wọ́n ti jóná yìí. Táyé wọn ti bàjẹ́, sí àlùjọ náà ti reject sí wọn. Wọ́n wá fẹ́ báyé jẹ́ yìí. Wọ́n fẹ́ báyé àwọn èèyàn jẹ́ yìí. Wọ́n máa kó báyé. Wọ́n máa kó báyé. Ẹ wo Gumi. 2 years ago, wọ́n lé ní Mọ́kà. Ṣé mo tún gbé ìgbésẹ̀ àti lọ dé sí ẹ̀? Dídí ẹ̀ tó tún lọ, orí olórí ni Gumi gbé lọ sí Mẹ́kà. Ọwọ́ tún tó dẹ̀ pé ìwọ sẹ́ ò ní wọ bí. Tí Gumi bá jẹ́ èèyàn dáadáa ni, mọye master degree tó wà lọ́wọ́ Gumi ni. Ó ní master degree ní law. Ó ní master degree níbi religion. Ó ní master degree níbi lecturer. Ó ṣáà ní master degree. Bẹ́ẹ̀ ló lóde ṣe ní master degree apààyàn terrorist. Gbogbo tó wà láyé ìdí Gumi fi ní master degree títí débi ìpànìyàn kidnapping. Saudi dẹ̀ pé ní ilẹ̀ mímọ́, ilẹ̀ Ọlọ́run ní lẹ́yìn òpó olú mùsùlùmí. Tẹ̀tí ló sọ̀kò àṣetá. Wọ́n reject Gumi pẹ̀lú gbogbo qualification master degree tán ní nítorí wọ́n mọ̀ wípé Allah tó ń sìn, Allah apààyàn ni. Allah burúkú ní sìn. Wọ́n lé ní Gumi Mẹ́kà ní 2 years ago. Gumi tó wà lọ gbé orí olórí. Gumi fẹ́ fi wọ Mẹ́kà dé sí ẹ̀. Gumi pẹ̀lú ẹni tó jẹ́ káwọn èèyàn lọ kú ní Mẹ́kà. Àwọn Mẹ́kà ti dìtẹ́ẹ̀tì ẹ̀ pé kí ló dé tó kún pọ̀ tó yìí. Wọ́n rí wípé àti Nàìjíríà ní iṣẹ́ burúkú yẹn ti ń dáhùn wá. Wọ́n reject Gumi wọn jẹ́ wọlé. Wọ́n ṣe máa padà reject gbogbo ẹ̀yà fáwọn olórí burúkú yìí nìyẹn. Thanks for the gift. God bless you, sir. Bọ́n ṣe máa reject yín nìyẹn. Apààyàn làwọn mùsùlùmí. Ẹni religion tó bá ti gbé alákùbá dání. Dẹ́yà apààyàn. Apààyàn ní especially in Nigeria. Apààyàn ni wọ́n. Afa tó sọ̀rọ̀ yìí ẹ lọ túṣu ní ìsàlẹ̀ kòkó ẹ̀. Ẹ máa mọ̀ wípé yes mi ò parọ́. Confirm ni mo sọ fún yín. Apààyàn ni. Wọ́n fẹ́ pa gbogbo àwọn ènìyàn. Wọ́n fẹ́ kó ìbẹ̀rù gbogbo sí ìwọ̀nba àwọn tó bá kù. Wọ́n fẹ́ kó sí wọn lọ́kọ̀. Wọ́n wá sọra wọn di fadat sínú ayé sínú Nàìjíríà. That is why you see them coming for Sunday Igboho. Because no, let's listen to it very well. Fúlàní bọ́ síta. Only the only person tó ń bẹ̀rù is Sunday Igboho. Only because Sunday Igboho kò gbàgbé tẹ́lẹ̀. Ṣé kí n tuntun fídíò yẹn play fún yín? Mo ti gbé sórí YouTube mi. Ẹni tí ẹ bá kí n follow mi lórí YouTube Lady K News Carrier. Ẹ lọ follow YouTube mi. Ẹ lè máa rí gbogbo àwọn kìnìún ìwò bẹ́ẹ̀. Tí mi ò bá wá sí live, that does not mean pé mi ò ṣe program o. Kò sí ọjọ́ kan kí n má ṣe program sí YouTube. Mo kàn lè bá wá sí live o. Fúlàní fẹ́ ni wọ́n confirm. Wọ́n ní the only person tí àwọn bẹ̀rù ní Nàìjíríà yẹn. Wọ́n ní Sunday Igboho ni. Kò bá Fúlàní ṣe. Kò bá kidnapper ṣe. Kò ń gba bribe. Wọ́n ní ṣùgbọ́n Nigerian police. Wọ́n ní pàdípàdí báyìí láwọn. Nigerian DSS pàdípàdí ni wọ́n. That is why you cannot see them go after these people. Àfi tó bá kàn fẹ́ ṣe camouflage fún yín. That is why tó jẹ́ pé tí Gumi bá lọ sọ́dọ̀ Boko Haram, ó lọ pẹ̀lú DSS, ó fẹ́ lu ẹ̀sọ́ náà, kì í ṣe pé lè ní kẹfẹ́ lè sàsọdùn fún yín. Ó lọ pẹ̀lú Boko Haram, pẹ̀lú DSS, ó lọ pẹ̀lú ọlọ́pàá, ó lọ pẹ̀lú sójà, àtúkọ̀bìnrin dání, ẹnu ẹ̀ ló fi sọ. Because they all work together. Apààyàn ni gbogbo wọn. That is why tẹ́lẹ̀ wípé nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó wà nínú Nàìjíríà, ẹ̀sìn kan ṣoṣo tó gba Gumi lálejò náà lẹ̀sìn Mùsùlùmí. Ẹ rí káwọn Kírísítẹ́nì ṣe nǹkan bí kẹ́bá Gumi bẹ̀. Ẹ kọ sí comment section fún mi. Ẹ rí káwọn oníṣẹ̀ṣe ṣe nǹkan bí kẹ́bá Gumi níbẹ̀ because Christian ò ṣe apààyàn oníṣẹ̀ṣe ò ṣe apààyàn Gumi àtàwọn mùsùlùmí lápààyàn that is why tí ọ̀rọ̀ wọn fi jọ tí ìmọ̀ wọn fi jọ tó fi jọ ń ṣe apààyàn làwọn pípọ̀ yìí kò síbi tẹ́ bá ti bá àwọn mùsùlùmí tó gbọ́dọ̀ wọn dé Gumi nínú òdodo ẹ máa bá Gumi níbẹ̀ ó dẹ̀ ti yẹ kí gbogbo wa ti mọ̀ dájú wípé ibi tí ẹ bá ti rí Gumi àwùjọ àwọn apààyàn ni àwùjọ àwọn ìkà ènìyàn ni àwùjọ àwọn ọ̀dájú aláìláàánú ènìyàn ni ibi tẹ́ bá ti bá Sheikh Gumi. That is why ẹ máa bá alágbóni àwọn mùsùlùmí gbogbo àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ni wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Gumi apààyàn ni wọ́n. That is why they don't want people to free from the bondage tí wọ́n kó wá sí. That is why
kọ́ mi wípé yes ẹ dá àwọn mùsùlùmí náà ṣé bí wọ́n ṣe pariwo Sunday Igboho pariwo ibà Gani Adams síbẹ̀ because wọ́n mọ̀ pé ibà náà ti bá wọn jẹ díẹ̀ ibà ti bá àwọn mùsùlùmí jẹ díẹ̀ bí ò tiẹ̀ pọ̀ wọ́n ti jọ fọwọ́ wẹwọ́ wọ́n ti jọ kì í fúnra wọn Fúlàní wọ́n confirm wọ́n ní Sunday Igboho nìkan ni innocent tí ò dúró ní ìdúró wípé kí àwọn ènìyàn kó kú tí kò bá àwọn Fúlàní ṣe tí kò dẹ̀ gba owó lọ́wọ́ àwọn Fúlàní ló fi ẹnu wọn sọ the video wà wọ́n ní Sunday Igboho ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀tà ẹ má jẹ́ ká pàdánù ògo àti iyì ta ní nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ ká pàdánù aláàánú wa let's come together and join hand to this man láti lè free wa from the bondage of this so-called aláwákúbáwá payọ̀ wọ́n ní kò gba bribe kò bá àwọn ṣe kò tiẹ̀ fẹ́ yí àwọn sojú about some years ago nígbà tí kí ló ti gbé máa yìí tọ́gbẹ́ bá wá àtàkì mi mo tẹ̀ ti gbúwọ̀ ẹ̀yẹ náà ti pẹ́ Sẹ́ríkí Ìbàràpá ó ní tóun bá gbọ́ kọ́ Sunday Igboho òun máa ń tọ̀ sára òtútù máa ń mú òun a lot of people wá àtàwọn ní content àfiṣe content àròpé na joke àjòkó ká wádìí wípé kí lóhun tó le débẹ̀ tó fi di wípé tí Sẹ́ríkí bá gbóhùn Sunday Igboho ó máa ń tọ̀ sára òtútù máa ń mú àṣewádìí àwa sọ di content àfiṣe ẹ̀fẹ̀ ni àwọn content creator wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ṣe content àwa speaker abẹ̀rẹ̀ sí sọ pé ìjayà Ekun àmọ́ wípé ìjayà tó ju ìjayà lọ lákòó fẹ́ wípé bẹ́ẹ̀ now look at it today wọ́n ti wá padà wá bọ́ síta wọ́n ti wá sọ the reason why tí wọn ò ṣe fẹ́ gbọ́ anything that has to do with Sunday Igboho tí wọn ò ṣe fẹ́ gbọ́ àti àwọn ọmọ àlè àáfà ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ irinṣẹ́ fún àwọn ikú pani alárakúbá set of Boko Haram wọ́n ti wá jẹ́wọ́ wípé nínú gbogbo àwọn tí wọ́n ní fọ̀ tí wọ́n lè kọ́nà tí wọ́n lówó tí wọ́n lọ́lá tí wọ́n ní agbára tí wọ́n ní ẹnu nínú Nàìjíríà Sunday Igboho nìkan ló wẹ̀ ló yọ kankan bàbá Jagabayi kò wẹ̀ kò yọ kankan bàbá Jagabayi kò wẹ̀ kò yọ kankan nítorí pé kíni bàbá àṣàlẹ̀ ṣé kí ni bàbá àṣàlẹ̀ àbí kí ni kí n pè tí president Bola Ahmed Tinubu gbé sẹ́gbẹ̀ which is Shettima pàdípàdé àwọn Boko Haram ni tó túmọ̀ sí wípé bàbá Tinubu fúnra rẹ̀ ó belong tí ò bá belong ni kò ní máa ṣe wọléwọ̀de pẹ̀lú Shettima gbogbo wa lámọ̀tọ́ Shettima gbogbo wa pátápátá tí ẹ bá mọ ìtàn Shettima ẹ lọ Google ẹ pé who is Shettima what is the connection between Shettima and the Boko Haram Google máa gbé wá fún yín ẹnu mi kọ́ lẹ́ máa ti gbọ́ torí ti máa sọ fún yín ibi tẹ́ polúdé tí iye yín ti rádé you may not believe me so go and Google it bá dẹ̀ wí kẹ́lẹ́ mi mo kọ́ síbẹ̀ bí ó yẹ pé polúbọ wọ́n ti gbọ́ pọlọ yín lọ. Shettima ó mọ in and out àwọn Boko Haram ibi tẹ́ bá ti mọ̀ pé Nàìjíríà ti tán President Bola Ahmed Tinubu is also a terrorist I said it frankly he's a terrorist too wọ́n kidnap a lot of ọmọ nínú Nàìjíríà ẹlẹ́mọ̀bi tí wọ́n wà ẹ̀dẹ̀ gbọ́bi tí Gumi wà Gumi dẹ̀ máa ń lọ sọ́dọ̀ wọn people time to time gbogbo létí Boko Haram kọ́ sínú gbó kò sí ìkọ̀kọ́nú ẹ̀ tí Shettima ọmọbi tí léwọ̀n yẹn wà kò sí ilé kan nínú ilé Boko Haram ní Nàìjíríà yẹn tí Gumi ọmọbi tó wà pẹ̀lú àwọn Nàìjíríà DSS pẹ̀lú àwọn Nàìjíríà force ẹ̀dẹ̀ ní Boko Haram kidnap àwọn ọmọ ẹ̀mọbi tó wà ẹ jẹ́ ṣí iye yín kọ́ yẹ fún yín mọ́ Nàìjíríà yẹn gbogbo wọn terrorist ni wọn Ìgbòho nìkan ló mọ́ Ìgbòho nìkan ló mọ́ ẹ jẹ́ kájọ rísì dáadáa ẹ wo àti tó ti kidnap àwọn ọmọ ọ ti kidnap lánàá ọ kidnap ní on the 15th of last month ọ kó àwọn ọmọ 86 from different locations as at February wọ́n kó àwọn ọmọ 172 up to today àwọn ọmọ yẹn wà lọ́dọ̀ wọn last month again wọ́n lọ sí church CAC òkè àmì àti ìyá àjọ àti pastor tó invite wa àti ìyàwó pastor méjèèjì àtàwọn ọmọ ọjọ́ wọ́n wà lọ́dọ̀ Boko Haram up to today Nigeria force láwọn ọmọ bíi tí wọ́n wà ṣẹ́ǹdẹ̀ àwọn 400 wọ́n kidnap wọn àwọn Boko Haram bí ẹyẹ body pick me up that will be later if anybody distract me ẹ má bínú wọ́n kidnap àwọn èèyàn 400 wọ́n demand fún 1 billion Nigerian government ló wò ní fún 1 billion àwọn ọmọ 400 yẹn náà wà lọ́dọ̀ Boko Haram ṣẹ́ǹdẹ̀ àwọn ọ̀kan náà 200 fídíò tẹ̀ ti pọ̀jù fídíò kidnapper ti pọ̀jù gbogbo wọn wà lọ́dọ̀ Boko Haram Boko Haram kó wọn kúrò nínú Nàìjíríà yẹn o ẹ gbọ́ inú Nàìjíríà yẹn ló wà gbogbo Nàìjíríà force láwọn ọmọ bí tó wà ṣé wọ́n ti kó wọn lọ sí another country inú Nàìjíríà ló wà Nigerian government lè travel lọ sí another country lọ yá owó ṣùgbọ́n wọn ò lè travel lọ sí another country lọ pè fún support àwọn tó máa wá gbà wá nínú ìgbèkùn Boko Haram ẹ wá sọ fún mi ṣé wọn jọ máa ṣiṣẹ́ tí wọn ò bá jọ ṣiṣẹ́ níbi tí gbogbo ẹ̀dẹ́ dúró as for today ṣé kò yẹ kí President Bola Ahmed Tinubu kí wọ́n ti pè fáwọn èèyàn láti òkè òkun pé àti ìlú bòmí ẹ wá ràn wá lọ́wọ́ President Bola Ahmed Tinubu lè lọ rescue Benin Republic kí àwọn ológun má gbàjọba yẹn ṣùgbọ́n wọn lè rescue àwọn tí Boko Haram kidnap sínú Nàìjíríà ẹ wá sọ fún mi ṣé wọn jọ ṣiṣẹ́ terrorist ni president ní Nàìjíríà president yìí ló lè mọ̀ gbóge country báyìí la máa lọ yá owó ṣùgbọ́n tí ó lè mọ̀ pé ó yá àwọn òṣìṣẹ́ wa àwọn fọ́ọ̀sì wa wọn ò rí kíní ìṣe àwọn pípé yìí kọ́ńtínà ti máa kó àwọn èèyàn ní ìwọ ti gbọ̀ngàn nínú gbò ó da ẹgbẹ́ lọ sílùú báyìí kí n lọ pè fún help president Traoré ó tún ní ìdí fóònù mọ́lẹ̀ ó tún pe bàbá jagajaga tẹ́ pé ìjàgàbá ó tún pe bàbá pé wá ohun tó ń ṣẹlẹ̀ nílùú ẹ̀ yóò dáa I'm calling you as a border ẹ jẹ́ ká wá wọ̀nyí lọ́wọ́ president wa ní everything is under control ṣebí Traoré jáde ó ṣe fídíò ó gbé sí social media pé òun ti pe president Bola Ahmed Tinubu pé àwọn ọmọ ogun ti wà kálẹ̀ wọ́n fẹ́ wá gbà ní Nàìjíríà ó ní everything is under control kọ́ máa wà ẹ wá sọ fún mi pé president yìí bò ló ń pa ẹ̀
ẹ wá sọ fún mi pé president yóò mọ̀ pa ẹ̀. wọ́n kó adúgbò ìbò tó yẹ wọ́n kó wọn sínú gbó. Gumi tó máa wá ń ba ayé tó yá àwọn pípọ̀ ìdíyẹ báyìí láwọn fẹ́ gbà tí wọ́n ti gbé owó fún over 10 years tí Gumi ti gbé owó lọ fún Boko Haram. Gumi yẹn wà nínú Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì láwọn ọmọ bíi tí Boko Haram wà ẹ̀ẹ́dẹ̀ẹ́ Gumi lápá báyìí pé wá ń bí olórí ibú ìwọ ló máa ń gbówó lọ fáwọn pípọ̀ ọmọ bíi tọ́wà ó yá lead wa wọn ò ṣe bẹ́ẹ̀ ẹ wá ní kì í ṣe géèmù orúkọ aláàpàyàn ni wọ́n bá yín gbá ní Nàìjíríà orúkọ aláàpàyàn òun ló fi bá yín gbá géèmù ní Nàìjíríà orúkọ aláàpàyàn ẹ wá lọ́wọ́ gbogbo àwọn this set of people they are Muslim yes or no Tinubu Muslim Shettima Muslim Gumi Muslim Babangida Mùsùlùmí gbogbo wọn mùsùlùmí kò sí kírísítẹ́nì kan báyìí wọn tí bá parọ́ ẹ̀kọ́ sí comment section kò sí kírísítẹ́nì kan báyìí lára gbogbo wọn they are all Muslim ẹ wá wọlé ẹgbẹ́ ẹni ọkọ tó bá wù yìí ẹ jẹ́ kí Nàìjíríà kọlù yìí ẹ jẹ́ kó fi Allah kó fi kó gun jà yìí ẹ bá gbọ́ Allah ẹ máa kọ́ pé Boko Haram ti dé tó bá pẹ̀rù lẹ́gbẹ̀ẹ́ lé yẹ ẹni gbàgbọ́ pé Boko Haram ló ń pẹ̀rù níbi tó dé dúró yìí tí àwọn tó bá wà mọ̀ pé yes they are real Muslim tí wọn ò kí ń ṣe Boko Haram apààyàn bí lẹ́dí kẹ́ṣẹ́ sọ yìí afẹ́rí reaction wọn lórí ikú tó ń pa àwọn èèyàn ní Nàìjíríà yẹn they should come outside and prove themselves kì í ṣe ọ̀rẹ́ ẹnu social media burúkú ni o ẹ lọ bá àwọn mùsùlùmí apààyàn yín tó kó àwọn èèyàn wọnú gbó ẹ lọ gba àwọn èèyàn jáde níbẹ̀ ẹ lọ gba àwọn èèyàn jáde ẹ má kọ̀ wá sórí social media kẹ́ ẹ má máa ní ẹ ọmọbìnrin tó ń pẹ̀lẹ́ díkẹ́ yẹn wàhálà ẹ má fi yín kúrú sí ni máa tún pariwo léyìn lórí dáadáa èmi máa tún hó léyìn lórí ẹ ṣàgbọ́ voice mi olóhùn agogo tẹ bá fẹ́ kí n bá yín gbé lọ́wọ́ òkè má bá yín gbé tó máa gbá sí létí máa tà yálà jà yín tẹ bá dẹ̀ fẹ́ kí n bá yín ṣe ní sùúrù wọn ra máa kó lù yín dáhùn kó má ṣe sìn lára yín wọn wà lé kò sí wọn tẹ fẹ́ kí n bá yín fi gbé tí mi ní bá yín fi gbé gbogbo lórí burúkú ni yín. ẹ wọ́n sọ wípé ìlú wo ni wọ́n ti ń ṣerú ẹ̀ tí wọ́n ti ń allow kéèyàn dá security sílẹ̀ láti save life àwọn èèyàn. ẹ jẹ́ àtúgbọ́ àfa àpàyàn yìí àkọ́bí Gumi ẹ jẹ́ àtúgbọ́ ẹ bá wa tap ẹ bá wa share lẹ́yìn ilé gbogbo ẹ̀yin tí a bá fẹ́ dá sí ètò ẹ̀kọ́ wọlé ká ṣe kọ́mọkọ́mọ mi nípa lórí ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ wà ní TikTok ẹ̀ send the request ẹ jẹ́ kọ́kọ́ sọ rules and regulation ẹ má bínú mo bẹ̀ yín tẹ́ bá ti mọ̀ wípé ẹ ní nǹkan kan tẹ́ fẹ́ contribute sí ọ̀rọ̀ tó wà lẹ̀ láti fi ṣe àwọn èèyàn wa níyè because wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi brainwash àwọn èèyàn wa jìnà wọ́n dẹ̀ fi ẹ̀sìn pa wọ́n tẹ́ bá ti lọ́rọ̀ gidi tẹ́ fẹ́ sọ ọ̀rọ̀ ìṣítí kájọ bá wa sọ̀rọ̀ ìṣítí ká create awareness ẹjọ́ máa send the request èmi ò kí ń ṣe jẹ́ kí lè díkè gbé mi sókè kájọ máa wọ́pọ̀ máa ìtumọ̀ ìtìgẹ̀dà kájọ máa ṣe lébẹ̀ kájọ máa ṣe fẹ́fẹ́ mi ò ń ṣe long show mi pẹ́ ju 3 hours wọ́n ti pọ̀ jù fún mi èmi ò pẹ́ lọ online so ẹ̀yin tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ lọ́rọ̀ gidi sọ ẹjọ́ ẹ má send the request tẹ́ bá ti send tẹ́lẹ̀ ẹ cancel ẹ̀ mo bẹ̀ yín ni ó yá àgbọ̀. Wọ́n rí kọ́mẹ́ǹtì dáàdì mi kan. Wọ́n ní Lady K. Wọ́n ní please Lady K. We your followers, we want you to be coming on live like this because not everyone if you want to see daddy if you want to see but baba if not everyone go on YouTube. Please take note of this. We are enjoying you so much. Thank you for coming on live today. Kò tọ́pẹ́ bàbá mi. Kò tọ́pẹ́ ayé ni mi ò ráyè. Má busy gan ni. Iṣẹ́ yẹn má pọ̀ fún mi. Kí n tó dá àwọn èèyàn lò, kí n tó dá àwọn èèyàn lò, kí n tó cancel àwọn èèyàn, kí n tó ṣe online. Má busy gan. Tẹ́ bá wọ́ọ̀ṣì mi gbà mí tí bá wá ṣe program ẹ̀ tí mo bójú mi máa wú tó máa ugly tó máa wọ́ gidi. Mi ò sùn mi ò sinmi ni. Irú ẹni báyìí sí, tẹ́ bá wojú mi ẹ rí pé kò tiẹ̀ kò gba gágágá gbogbo ẹyẹ ojú mi báyìí ó máa wú bọ̀kìbọ̀kì. Kò sí ìsinmi kọ́ lọ́ ṣàánú mi. So mi ò ní time àti máa wá sí online. Táwọn ẹni tí mo máa ń sọ fún live kíní mi every month mo kàn máa ń waste owó ni $130. Mo dẹ̀ lè má ṣe live ju bóyá ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin lọ lóṣù. 130 mi ti wọgbó so mo ń nuwó sórí kíní ìbọn tí mi ní time àti máa wá kọ́ lọ́ ṣàánú mi tí n bá ráyè máa wá náà ẹ máa gbọ́ àfa ẹ bá mi ṣẹ́gbọ́n bàbá yẹn ní ṣé OPC bí rere fún wa Gani Adams South Market múlù ṣẹ́ra yẹn lóde bàbá nígbà yẹn lọ tí yóò bá sòótọ́ ọ̀rọ̀ ẹni ẹ ọ̀bùyín ẹ̀rọ ti interview tẹ grant ní BBC tó yẹ pé orúkọ Lady K tẹ fi grant interview ibà bọ́mọ kékeré kó bá sọ òtítọ́ ọ̀rọ̀ ẹ máa bọ́ sí tẹ máa wá fún lẹ́sì South Market báyìí wọ́n ní èso wo ni OPC so nothing òṣìlẹ̀ ń ṣe patílẹ̀ lọ́kìnrin ìjọ ẹ̀sìn ìjọ ìyà òun lẹ̀ ń jó ẹ̀yin lẹ fún àwọn ẹranko mùsùlùmí àwọn ẹlẹ́sìn apààyàn ẹ̀yin lẹ fún wọn lọ́rọ̀ sọ lórí OPC gbogbo àwọn ọmọ ẹgbẹ́ OPC ò jẹ̀bi o bí kò ṣe ẹ̀yin because ẹ̀yin lẹ ní power láti pàṣẹ fún wọn ò lè ṣe anything lẹ́yìn yín ẹ wá wáyé yín lóde ẹwọ́ bọ́ ṣe rọ́bìṣì OPC especially you Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá ọjọ́ ọ̀rọ̀ yín lẹ́nu mi kì í ṣe ni láti ẹ̀kọ́ bọ́ ní gbogbo ilà yìí lo àwọn èèyàn wa tó ń kó náà kí ló fà ní Ààrẹ Ọ̀nà Kakanfò ní ilẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ bá mọ̀ tún ẹ bá mi kọ sí comment section iṣẹ́ kí ló ṣe iṣẹ́ kí ni Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe jagunjagun kó gun má kó wà bàbá tó fún yín ní Ààrẹ Ọ̀nà Kakanfò tọ́lọ́ bá wa dẹlẹ̀ Fádéyẹmí Lámídì yóò mọ̀ sunkún lájú ìlú ọ̀hún ni pé ẹ̀yin tí mo fi lè ò dáa fún Ààrẹ Ọ̀nà Kakanfò wàláì bàbá yẹn máa sunkún lájú ìlú ọ̀hún ni Aláàfin àná bàbá yẹn máa sunkún lájú ìlú ọ̀hún ni pẹ̀lú tó ń ṣẹlẹ̀ sí wa especially ní ìlú Ọ̀yọ́ tó ṣẹlẹ̀ yìí Aláàfin Ọ̀yọ́ máa sunkún ni pé mi ò rẹ́ni fẹ̀yìn lẹ́fù
iṣẹ́ jagunjagun ní iṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ lọ wo history tó fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kó gún mà kó wọn nílùú kó ṣọ́bodè. Òun ni wọ́n ṣe jẹ́ Ààrẹ Ọ̀nà Balógun ojú ọ̀nà kó wọ ìlú kí ogun bàbá wọ ìlú lọ kó àwọn tó wà nílùú ni ogun kó wọn lọ́yọ̀ state Ìbà Gani òbí kọ̀kọ̀ ṣe sí adẹ̀ tí ń dabọ̀ kìíní ìtìpẹ́. Mo rántí nígbà yẹn lọ sí bá ti wá ṣe program àwọn OPC máa attack mi. I could remember 2022 ọjọ́ tí mi ò lè gbàgbé tí àwọn OPC attack mi wọ́n jókòó sórí odó wọ́n dẹ̀ ṣépè fún ọ̀tá èmi kìíní. Ọláwọn wà nínú ilé agbára àwọn olórí burúkú àwọn onídòkúdò ẹ̀gbọ́n tá fàyẹ sọ ó níyàwó lẹ́ẹ̀dọ̀ kìíní ẹ̀yin lẹ jẹ́ kí àwọn kan náà wà disappoint láti lè support movement ajìjàgbara nítorí pé kí ni OPC disappoint wọn. And the fault is from Ìbà Gani Adams. Lórí wípé mo sọ òtítọ́ ọ̀rọ̀ báyìí ẹ̀gbọ́n mi bàbá èkìtì ni òtítọ́ ló máa ń lẹ̀kẹ̀ irọ́ lẹ́dìkẹ́ máa máa yí wà padà òtítọ́ ni màá máa sọ ẹ̀yin olótìtọ́ lọ́lọ́run gbé. Lórí wípé mo sọ òtítọ́ ní 2022 nígbà tí wọ́n lọ pa àwọn tí wọ́n lọ pa ní church lọ́wọ́ àwọn sókòlù OPC dẹ̀ kóra wọn jọ síta fún èmi obìnrin àwọn ọkùnrin ẹlẹ́pọ̀ méjì ìkọ́dẹ̀ lóhùn wà nínú yàrá agbára ó dẹ̀ pa kájà báyìí ó dẹ̀ gbòkó sórí odó ó dẹ̀ bẹ̀rẹ̀ sí nílò àyájọ́ èpè oríṣiríṣi àwọn ògèdè orí burúkú tí ò ní bá yí wáyé ń jọ bímọ lẹ́yìn olófo lò ṣì ẹ̀dá gbogbo yìí ó dẹ̀ lóhùn fi ṣépè fúnra òun láì ṣe mi èmi aborídé pẹ̀lú tí mo ní Jésù bàjẹ́ ẹ̀gbọ́n tí Bíbélì mi sọ ni ó ní gbogbo kan kì yóò ṣubú lómi bẹ́ẹ̀ ni àrùn kárùn kì yóò súnmọ́ ẹlẹ́mi ó lóun ó pàṣẹ fún àwọn áńgẹ́lì òun láti pa mí mọ́ ní ọ̀nà òun gbogbo ní gbogbo ọ̀nà tí mo bá ti tọ̀ níwọ̀n bá ìgbà tí mi ò bá ti lọ jẹ́ tó jẹ́ pé lórí òtítọ́ ni mo dúró lé mo nífẹ̀ẹ́ ọmọ làkejì mi gẹ́gẹ́ bí ara mi bí Bíbélì ṣe sọ. Àwọn pípọ̀ ìdá ìjòkó sórí odó mo dẹ̀ wọ́n ṣòyẹ́ báyìí pé kí la gbé kí la jù lórí pé mo ní kí ní àwọn OPC ń ṣe tí àwọn pípọ̀ ìtún fi lè ya wọ ṣọ́ọ̀ṣì lọ́wọ́ tó fi lè lọ pa wọ́n nípakúpa báyìí tí àdẹ̀ rí mọ́ọ̀fù kankan wípé yẹ́ ìfàwọn ọmọ Yorùbá ti ẹ̀jà fitafita àwọn náà bínú tán wọ́n wọnú gbó wọ́n lọ rọ́gọ́ nínú gbó tí mo bá àwọn OPC sòtítọ́ ọ̀rọ̀ tí mo kọ́lá Ìbà Gani Adams lẹ́yìn tó lórí wọn ti fi mí grant interview lọ́dọ̀ BBC ní 2021 àwọn ọmọ náà bá tún dé sí mi lọ́rùn ní 2022 lọ́ bá jókòó sórí odó lọ́ pa kájà orí burúkú àwọn alákìísà tọ́lá àwọn wọṣọ funfun àwọn aláṣọ ẹ̀sìn set of people àwọn wèrè tó jẹ́ kọ́ bú oníṣẹ̀ṣe gbogbo ẹ̀yin olóbùkún tẹ wà nínú oníṣẹ̀ṣe ọ̀rọ̀ ajẹ́ yín níyà alálẹ̀ àmọ́ ẹ̀jẹ̀ yín lójijì ìṣẹ̀ṣe ò ń ṣèkà ìṣẹ̀ṣe ò ń ṣépè ìṣẹ̀ṣe ò ń ṣìwà that is why táyé yóò fi mú yes that is why tó jẹ́ pé gbogbo ẹni tẹ́lẹ̀ fi ògùn ṣépè fún ọ̀rọ̀ wọn nítorí pé kí ni lórí gọ́lẹ̀ fi ṣe ẹjọ́ ló máa gbógun rò ẹ dúró lórí òtítọ́ ẹ wùwà òtítọ́ ti ràdodo kẹ wá pé àwọn alálẹ̀ níbi tó ti máa jẹ́ kẹ wá wọn níṣẹ́ kan jẹ́ṣẹ́ fún yín that is why àdépé yóò ṣiṣẹ́ àwọn pípọ̀ ìjókòó sórí odó ọ̀dẹ̀ tán live camera ọ̀dẹ̀ dárúkọ Lady K ọ̀dẹ̀ ṣe ṣó fún mi ọwọ́ tó wá ní káwọn kan máa pè wọlé sínú ilé ìwé tó pè nílé agbára yóò gùn wọ̀nyẹ ogun tí wọn ò lè lọ lò fún Boko Haram tó lọ pa wọn ní ṣọ́ọ̀ṣì lọ́wọ́ ọwọ́ pé ọwọ́ àlọ́ àyájọ́ àwọn ohun èrè tí mi ò gbọ́ rí àwọn ohun tó kan létí tí ó dùn ohun tí ò ti ẹ̀dùn kò lóyin kò níyọ̀ kò ní ṣúgà ọwọ́ bẹ̀rẹ̀ sí ní lo èdè oríṣiríṣi ọwọ́ fi ṣépè fúnra wọn láì ṣe Lady K ẹ̀yin dá lọ́jọ́ tòní ẹ̀ṣẹ̀ sí àbẹ́ ẹ̀ṣẹ̀ sí Ìbà gan ṣẹlẹ́yà mi ò sọ́rí àti sọ Ìbà ẹ mọ̀ pé mo ti ní mi bẹ́ẹ̀ níbọ̀dì jàmọ́ peace ni mo wà fún bọ̀ tí onímọ̀ sòtítọ́ òtítọ́ ti bá wá sọ ó lè dàbí èbú ẹ̀yin ni kẹ́ ṣí ọpọlọ yín kalẹ̀ kẹ́ wo reason why ẹ fi wá dẹ́lẹ́dẹ̀ tó bá ìgbà táwọn àti sọlẹ̀ ti ṣe lẹ́ti tọ́nà ọkùnrin ẹ ní lọ tẹ́ lọ́dọ̀ ẹranko apààyàn olórúkọ aláì ẹ ní tẹ́ lọ́wọ́ ẹ wo this my beautiful sister yìí náà òyìn náà tún bọ́ta ó tún call out Ìbà Gani Adams yẹ̀yẹ́ mo fún Fáyọ̀ àbí kí lórúkọ sister mi Ìbà tún reply ọmọ kékeré ẹgbẹ́ ọmọ yín mi ò rí igun tí Ìbà Gani Adams ní tó bá yá olóbùkún yá máa ní Sunday Igboho sọ̀rọ̀ jù wàláhì onínú ìyá ọlọ́kàn ní Sunday Igboho inú ẹ̀ dá àbàjẹ́ bínú ẹ̀ ṣe dá ló ṣe ń sọ̀rọ̀ inú Ìbà Gani Adams dúdú kò róòrùn sá inú ẹ̀ dúdú ó bu that is why tó fi máa ń dáwọ́ àwa ìlò because inú ẹ̀ bá bu ni kò yẹ kó máa dáwọ́ àwọn ọmọ yẹn lò ó yẹ kó máa wà báyìí ẹ wo ó ṣe yé wọn lọ́ṣẹ́ sọ́jà ọmọdé làwọn ènìyàn lọ́mọ tó tó yẹ kó máa sọ nìyẹn Ìbà bọ́ sí dábàá ní gbangba wálé àbáyé nígbà tí gbé microphone sẹ́nu tó ti ń dá lédi yẹn lò ọmọ kékeré ibi tẹ́ máa ti mọ̀ nìyẹn pé Ọlọ́run ti fi orí ẹwà fákùkù àwọn ọmọdé orí ẹ̀yìn àgbàlagbà yẹn ti burú bí egun ti léwèrè that is why tẹ́ ṣe lè má bọ́ta wá dá wa lò tẹ́ ṣe lè ṣe the right ìlú pé kẹ́yìn náà wá exchange word pẹ̀lú wa lọ náà ẹ wá yé yín lóde ẹ fi rẹ́dẹ̀ rẹ̀ títí yín pati orí burúkú tẹ́ wá yé yín wá ṣe aláṣọ burúkú lè kéde Lady K ti fẹ́ sọ kiri ìdẹ́fẹ̀ ẹ fi títí yẹn fi kó bá àwọn ọmọ OPC àwọn nínú iye ọlọ́kọ̀ọ́rin tó wà nínú OPC tó jẹ́ pé wọ́n rẹ́dí àti jà fún ìran wọn ọkọ̀rin èrè tí ọ̀dà látọ̀dọ̀ yín ẹ má bá sọ wọ́n sínú ìgbèkùn wọ́n ti mọ̀ pé olórí kòkòfó òun láyé Ọ̀nà Kakanfò that is why táwọn mùsùlùmí náà tó tún fi lu opportunity yẹn láti fi enter wọ́n ti mọ̀ pé kòkòfó ìṣáná òun láyé Ọ̀nà Kakanfò ta nílẹ̀ Yorùbá tọ́kùnrin àwọn OPC yìí that is why tó ṣe fẹ́ lu opportunity yẹn láti fi rọ́bìṣì Sunday Igboho ìrọ́dẹ̀lẹ́pa ìwé ẹ̀kùn it has come to stay kò sẹ́nibọ̀dì tó máa dá ìwé ẹ̀kùn dúró àwa máa bọ́ lóko ẹ̀gún Igboho máa jà fún wa á dẹ̀ jagun àjàgè oníkú sójú ogun lágbára àwọn tọ́nà gbélé ayé lé lọ́wọ́ olóbùkún àfàkọ́ ló pò fókì mi dáàbì mi ẹ̀ṣẹ̀ bí ẹ káàbọ̀ ẹ gbọ́ Sunday Igboho ò ní kú di Àjàyè ló máa jà lágbára àwọn onílẹ̀ lágbára ìjà àwọn innocent people ẹ̀wọ́n ṣe gé tíṣà lórí lẹ́yìn tí wọ́n gé tíṣà yẹn lórí ẹ̀yẹ èèyàn ṣẹ́mọ èèyàn tó ti gé lórí wọ́n bẹ́ẹ̀ máa kàn lórí ẹ̀rù bí ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n gé ni fídíò yẹn bad mo dẹ̀ tún fídíò yẹn wò tó mo ní ẹgbẹ́ náà ṣojú mi rí dọ́gbù ni àwọn kidnapper dẹ̀ mú máa yẹn wọ́n sọ ọwọ́ ẹ̀ méjèèjì sẹ́yìn báyìí wọ́n dẹ̀ wọ aṣọ sí lórí thanks for the gift God bless you gbogbo ayé tẹ́lẹ̀ fún mi ní gift ẹ̀ ní mo bójú ọmọ wọ́n dẹ̀ fi gbogbo máa yẹn lórí báyìí Boko Haram dẹ̀ gbé àdá sókè báyìí máa yẹn ṣe ìjà gbogbo báyìí ó ṣe ìjà gbogbo báyìí àfi láì lẹ́yìn ọ̀rọ̀ orí dẹ̀ jábọ́ ṣé fíìmù ni mò ń wò ni nínú Nàìjíríà yẹn náà ni o ní Boko Haram tún ti ṣe yẹn o a ṣe ń pariwo ti tíṣà àti ìbọn bẹ́ẹ̀
wọ́n tún gé ẹlòmíì lórí free wọ́n ṣe bí títí àwọn tẹ̀ gbé ọ̀bẹ sí wọ́n dùn bí ẹni dún ẹran léyà ni wọ́n ẹ̀kọ́ ṣoṣo ní Boko Haram bẹ píù orí yẹn jábọ̀ lẹ̀ jẹ́ ṣe tututututututu báyìí mo ní yé ọlọ́wọ́ Boko Haram ti wo fíìmù jìnnà ẹ mọ báwo ṣe máa ń ṣe fíìmù yẹn Boko Haram ti wá kọ́ṣẹ́ lọ́wọ́ àwọn onífíìmù wọ́n wá practice lára àwọn èèyàn wọ́n wá bẹ orí èèyàn píù lọ́bẹ̀ kúrò lọ́rùn ẹ̀yin olóògbé kó àfa ẹ̀rí kankan sọ sí yẹn ẹ̀rí kankan sọ sí yẹn wá jẹ́ ti Sunday Igboho oníkùlù fún yín. ìwé was not to stay God bless you sir ní agbá àfa ìtọ́ka máa gbà pé wọlé ẹ bá ń ṣe ẹ̀ṣọ́ ṣẹgbọ́ ṣẹgbọ́ ọ̀nà tó bá jẹ́ ní OPC ó dáràn bó bá pàdé OPC ó kẹ́ràn Ìbà Gani Adams you see your life you see your life aláṣọ funfun lékeleke ọlọ́pàá sọnù you see your life kí ni iṣẹ́ yín ẹ bọ́ síta ẹ lọ jagun nígbà tí Aláàfin Ọ̀yọ́ wà láyé ariwo tí Ìbà Gani Adams kòròfo ìṣáná wọ́n bá níta ló pé Ìbà ní kòròfo ìṣáná ẹ sọ pé Lady K ló sọ bẹ́ẹ̀ mi ò bẹ̀rù kòròfo ìṣáná tèmi àti yóò tètè mọ̀ táwọn òbí bá ṣe ní nǹkan tó gbé kan dání kòròfo ìṣáná ní Ìbà Gani Adams because tí ò bá ṣe kòròfo ni kò ní máa fún wa ní excuse all the time kó má lọ jagun nígbà tí bàbá Aláàfin wà láyé Ìbà Gani Adams máa ní ìjọba ò lè ṣẹ́gun fún mi Aláàfin Ọ̀yọ́ nìkan ló lágbára àti ṣẹ́gun fún mi àṣẹ bàbá Lámìdí ti mọ̀ pé ìwọ ó fẹ́ fòkú ẹkú ọmọ lọ́rùn kọ́ lọ ní ó mà ṣe o Aláàfin Ọ̀yọ́ ló fi darí Ọ̀nà Kakanfò òun náà ló tún ṣẹ́gun fún tó fi lọ kú sójú ogun àṣẹ ohun tí bàbá yẹn wò gbà ènìyàn Ìbà I challenge kòròfo ní ẹ tó bá ṣe kòròfo lọ jagun lọ bá wa gbà wọn ọmọ wa wálé wọn ti lo 3 weeks lọ́dọ̀ Boko Haram proof me wrong Gani proof Lady K wrong wípé o gọ̀ Lady K ojú ogun yá ṣọwá yóò tó bá fi sọ fún mi pé mo gọ̀ kí gọ̀ wípé o ti lọ bá wa káwọn ọmọ yẹn dé gbà ẹ máa mọ̀ pé mo gọ̀ tó lè fi proof ẹ̀dẹ̀ bọ̀tọ̀ ẹnu káwọn OPC bọ́ta wọ́n náà gbogbo mọ́ nìkan nígbà tó ti jáde fún mi èmi ìdá wọn lò ẹni èmi bá ń bá dọ́jà lèmi máa ń wò èmi èèwà ariwo ọjà àwọn yẹn fẹ́ relevant ni àwọn ajá tó wà lẹ́yìn ẹ̀ wọ́n fẹ́ relevant ni èmi ò wọ́n gún wọn ṣẹ́ bá ti sọ tẹ́lẹ̀ tí mo ti pa kámẹ́rà mi sótú díjọ́ mi dọ́ọ̀lẹ́ ó lè dọ̀lá kí bọ́ta kí wá fẹ́ yín sí ẹ̀ Ìbà Gani Adams ayé ẹ̀rẹ́ káfọ́ owó ti sòtọ̀ tèmi náà ẹni bá máa kú ni kó kú ẹni bá máa kú kó kú. àwọn máa pariwo gbà yẹn pé Aláàfin Ọ̀yọ́ lè ṣẹ́gun fún mi aṣẹ́ wo náà pé bàbá Lámìdí kò ṣẹ́gun fún màgí kí ló ń ṣẹlẹ̀ àṣẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ àṣẹ bọ̀wọ̀ fò ṣáná láàrin Ọ̀nà Kakanfò tá láàrin. nígbà tí bàbá wa kú tí bàbá lọ tó ń sìn ẹ tún wá wọ mẹ́tọ́ọ̀dì tí ààrẹ Ọ̀nà Kakanfò tún wá lò ṣe ṣọ́ọ̀kì kí jáyé sí ọ tún wá bẹ̀rẹ̀ sí ní pariwo ìjọba ẹ ṣe pariwo Aláàfin Abímbọ́lá Ògúnadé kó ṣígun fún yín mo trust bàbá yóò máa ṣígun fún yín straight Gani Adams farabalẹ̀ ó wọ́ọ̀ṣì Aláàfin tó wà bẹ́ẹ̀ pé Aláàfin eléwèrè ni ògùn náìsì rárá òun gan fúnra rẹ̀ agbógunrin ni agbógundé àbẹ́ ìwọ́ọ̀ṣì pátìgbà tí bàbá yẹn náà ti dé bàbá yẹn aṣogun lọ́wọ́ wà láti ìgbà yìí Ìbà Gani Adams so ever màámi mo wà lórí program mama. Okay. láti ìgbà tí Aláàfin tuntun ti dé Ìbà Gani Adams sọ statement yẹn mọ́ wípé Aláàfin ṣígun fáwọn ẹ̀yin ò kí ń wọ́ọ̀ṣù kan dáadáa láti ìgbà tí Aláàfin Ògúnadé oníwò ẹtù àbí wò ẹtù lọ́gbẹ̀ wọ́n tí bàbá dáadáa ti dé wọn ò bí Gani Adams ti dé kó sọ wípé Aláàfin ṣígun fóònù mo tún ọ̀sẹ̀ Aláàfin eléyìí tó dé ìyá agbógun jupá ní ó dé togun ní ìgbà bó ṣe gbógun ẹ̀bọ̀n kan kò gbé dúró ní small level ó gbé fèsì ọ̀ní ọ̀fífẹ́ ní Aláàfin eléyìí ò gbà nonsense ó máa ṣígun fún ẹ tó bá níwọ́ ni mo pa ìwọ kò bọ́ta kó wá give speech kó ṣe máa sọ nígbà yẹn Ìbà wípé ó yá o Aláàfin Ọ̀yọ́ kó ṣígun fún ẹ kó wá lọ sójú ogun wàláì ó máa ṣígun fún ẹ kó tó gbé dáàdì mi rẹ no let's say the reality let's farabalẹ̀ káwọn kó tó ń ṣẹlẹ̀ wàláì kí Ìbà Gani Adams tó drop microphone yẹn Aláàfin Ògúnadé máa ṣígun fún Aláàfin Ògúnadé máa ṣígun fún kó tó drop fóònù yẹn níbi tó bá ti announce yẹ tó tún ti sọ story bó ṣe máa sọ gbogbo story yẹn wàláì ibi tó ti sọ yẹn ni message ti máa bá wípé Aláàfin Ọ̀yọ́ ti ṣígun fún ẹ gbogbo ọmọ tó kó lọ sínú gbó lọ kó wọ wá òfò ló dẹ̀ máa mú bọ̀bẹ̀ ṣẹ́dẹ̀ mọ̀ wípé bàbá Tinubu àti Gani Adams wọn ọ̀rẹ́ tẹ́ bá gbàgbé ẹjẹ́ ṣí yín níyẹn bá ṣí ẹ̀ ṣó ṣé mọ̀ pé nígbà tí election bọ̀ Gani Adams fi ẹnu ara ẹ̀ báyìí ó fi sọ wípé apààyàn ní Tinubu máa ń rán Sunday Igboho kó lọ pààyàn ṣẹ́ ti gbàgbé tó padà di wípé Ìbà Gani Adams àti Sunday Igboho kóra wọn lọ kóòtù lórí ọ̀rọ̀ yẹn so Ìbà Gani Adams ti mọ̀ wípé bàbá Tinubu ò ní ṣígun fún òun láyéláyé torí ọ̀tá ni wọ́n Ìbà ti máa ń sọ wípé apààyàn ní president Bọ́lá Ahmed Tinubu ó ní àwọn ẹrú ugu tó máa ń lò lọ fi pààyàn Ìbà Gani Adams fi ẹnu wọn báyìí wọ́n fi sọ síta so àárín àwọn tí president Bọ́lá Ahmed Tinubu ò rí wọ́n ti mọ̀ pé bàbá yìí ò ní ever ṣígun fún àwọn òun ní gbogbo ìyàlẹ̀ tẹ́túrítì bá halẹ̀ sí pé mo ti ránṣẹ́ sí ìjọba mo ti kọ lẹ́tà kí ìjọba kí wọ́n fún wa láṣẹ àṣẹ ìjọba lórí gan àní kí Ìbà Gani Adams sọ pé k'Aláàfin ṣígun fóun sẹ́ẹ̀ Aláàfin ló fi jọba ló fi jà rẹ̀ kó fi federal government sílẹ̀ nígbà yẹn Lámìdí ariwo Lámìdí òun ní Ààrẹ Ọ̀nà Kakanfò pa wípé kó ṣígun fóun Ọ̀yọ́ ló fi òun jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ogun Ọ̀yọ́ lòun jẹ nísìnyí wọ́n ti wá kógun jà wọ́n lọ́yọ̀ọ́ tí Ìbà Gani Adams bá tó bẹ́ẹ̀ ṣẹ́yìn lásìkò táwa ìwé la máa fi wọ́n wéde ẹni tó yẹ bá jí nínú àwọn leader wa yẹn àá fi ọ̀rọ̀ gbogbo àá fi bá straight sórí social media ẹ̀mí wá sọ́ọ̀sì pé tí Ìbà Gani bá tó bẹ́ẹ̀ kí Ìbà bọ́ síta kó wá hold microphone kó sọ fún Aláàfin Ọ̀yọ́ kó ṣígun fóun òun fẹ́ lọ kó àwọn ọmọ tọ́kó nílùú Ọ̀yọ́ òun fẹ́ lọ kó wọn wọlé wá tí Aláàfin ò bá ṣígun fún á jẹ́ pé ọmọ àlè Ọ̀yọ́ ni mímí ìṣọmọ Ìbàdàn
Aláàfin aṣígun fún kò ní lọ ẹ ní káwọn ọmọ yẹn torí kó òròfò ìṣáná ni. That is why tó tún ṣe yíwẹ̀ padà ó yí ó fèsì ọ̀dọ̀ president tó ti mọ̀ wípé kò lè happen. Ọmọ Yorùbá ẹ wake up, ẹ má jẹ́ kó pa yín, ẹ má jẹ́ kó fi yín kaskọ́ọ̀sì politicians tí wọ́n kà. Ìbá náà kaskọ́ọ̀sì o, politician game lòun náà gbà. Fúlàní ti jẹ́ kẹ́ mọ̀ wípé the only person tó wẹ̀ tó yọ kọ̀ọ̀kan Nàìjíríà Sunday Igboho ni wọ́n ṣe dárúkọ Gani Adams. Àtijọ́ táwọn Fúlàní tí alẹ̀ tó ti ṣe wọ́n kọ́ yí wọn sọ́dọ̀ Gani Adams ọmọ pé kòròfò ìṣáná ni. Àtijọ́ táwọn mùsùlùmí yàtọ̀ sí àfa àmukú mẹ́kọ̀ọ́ yìí o tí wọ́n ti alẹ̀ tó ti máa ń ṣe tó ti máa ń takù Sunday Igboho ẹ̀yìn wọn kọ́tàkù àwọn OPC ṣe ẹ̀yìn wọn kọ́tàkù ọmọ pé kòròfò ìṣáná lórí wọn àwọn ọmọlẹ́yìn lọ ṣàpápá lọ́mú yẹ́sì tó ń bá sí ṣùgbọ́n lórí wọn kòròfò ìṣáná ni tí ibà bá ti mọ̀ pé àwọn ò ṣe kòròfò ìṣáná ibà èmi lè dídé mo challenge yín ẹ bá wa bọ́ sí gbàgbàta ẹ ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe láti gbà wípé Ọ̀yọ́ ló fi yín jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kí Aláàfin kó ṣígun fún yín mo trust bàbá mi